Arẹwà ejò. Ṣé ẹranko ṣènìyàn àbíwá tútù? Arẹwà ejò. Beauty with humbleness. Wow, my husband has arrived. Congratulations. Arẹwà ejò. Kí ló ṣe ẹ́ tínú ẹ ò fi dùn sí àjọyọ̀ arẹwà kejì ẹ? Ẹ má bínú. Mi ò lè dùnnú. But why, if I may ask? Ẹni tí ò ní irú ẹni kò lè mọ rírì ẹni. Since I don't have anyone on this earth, how would you expect me to rejoice with someone that have? Impossible. Hika, Haka, you are very wicked. Thanks. Oto. Bójò bá ń rọ̀, ìrì ò gbọdọ̀ sẹ̀. The most merciful. Ọba fúnni má ṣèrègùn. Allah funfun do. Àjọkẹ́ ayé, àṣàkẹ́ ọ̀run. Hagafu Arohim. Olódù tó mọ àrè. The beginning and the end. That snake girl, ooh, with a long thin reptiles without legs. It has a jaws that is capable of consideration, extension, and to bite. Obìnrin ejò, ejò olóró. She is capable of consideration, extension, and to bite. Ó lè gé èèyàn jẹ. It can bite. Ó lè pànìyàn. It can bite. Ejò olóró. It can bite. Obìnrin ejò. It can bite. That snake girl. Remilekun Lizy. Yes, sir. Failure is a gradual process. Adìlẹ̀ torí pé òṣìṣẹ́ balabala kò expect ká máa praise ẹ̀. Let me tell you a short story. Ṣọ́ra àwọn ọmọdé mẹ́ta kan wà. Wọ́n lọ sóko bàbá wọn láìsí ẹni tó rán wọn ṣẹ́. Ìkan lọ síbẹ̀ ó kọ ogún ebè. Èkejì ń ṣa ìgbín káàkiri inú igbó. The third one kò ṣe nǹkan kan. Gbogbo nǹkan tó tún gbìn sínú oko yẹn ló tún ń jẹ. Ìgbà tí wọ́n délé tán lọ bá bàbá wọn. Bàbá wọn ní ẹ̀yin ọmọ mi ẹ káàbọ̀. Kí lẹ ṣe lóko lénìí? You know what? Yìí tí ò ṣe nǹkan kan yẹn lẹ́nu ẹ̀ gbọ́rọ̀ jù. Ó ní àṣìṣe gan o, akọ ogún ebè. Even a tún ṣa ìgbín. Àṣìṣe gan. Bàbá wọn ní ẹ káre ẹ̀yin ọmọ mi. Ṣó ní kálukú ṣàmú àlà ibi tó ti ṣiṣẹ́. Torí gbogbo iṣẹ́ tẹ́ ṣe yẹn, ara yín lẹ ṣe fún o. Ẹ̀yin lẹ máa kórè ẹ̀ tó bá dọjọ́ ọ̀la. Má bínú pé story mi pọ̀. Ní tí mò ń try láti sọ ni pé má dàbí àwọn idiot kan tó máa ń sọ pé iṣẹ́ ọba kì í ṣe àṣelàgùn. Bó bá ṣe ṣiṣẹ́ oníṣẹ́ náà ló ṣe máa ṣe tara ẹ̀. Is that clear? Yes, sir. You may leave. Thank you, sir. Yeah, you may leave. Yes, sir. Remilekun. Lóòótọ́ èmi ni mo pòwe fún ẹgbà yẹn pé iṣẹ́ ẹ̀ ni. Bó lọ sóko, bó lọ sódò, ibẹ̀ náà ni wàá bá. But I'm so happy. Ẹ̀yin náà dẹ̀ rí pé mo tẹra mọ́ṣẹ́ mi, mo dẹ̀ ń ṣiṣẹ́ mi dáadáa. Good. Ìyẹn gan jẹ́ kí inú mi dùn. Ó sùn tẹra mọ́ṣẹ́ yẹn débi pé even management won't compensate. Ó fi hàn pé o tẹ̀lé mọ̀ràn mi. Torí pé wá tẹ̀lé mọ̀ràn tí mo gbà ń gbà yẹn, ó lè fẹ́ jẹ́ kí n sọ nǹkan tí mo fẹ́ sọ ẹ̀. Torí ẹ̀gbọ́n ni mo ṣe wá báyìí. That snake girl, ooh, with a long thin reptiles without legs. It has a jaws that is capable of consideration, extension, and to bite. Obìnrin ejò, ejò olóró. She is capable of consideration, extension, and to bite. Ó lè gé èèyàn jẹ. It can bite. Ó
lè pànìyàn. It can bite. Ejò olóró. It can bite. Obìnrin ejò. It can bite. That snake girl. Ooh, with a long thin reptiles without legs. It has a jaws that is capable of consideration, extension, and to bite. Obìnrin ejò, ejò olóró. She is capable of consideration, extension, and to bite. Ó lè gé èèyàn jẹ. It can bite. Ó lè pànìyàn. It can bite. Ejò olóró. It can bite. Àṣàkẹ́ tí mo fẹ́ràn jù olóyún. Ẹ bá mi bàṣàkẹ́ kó gbóyún àlèfàlè. Ti rí èédà ti ṣe kó gbóyún àlèfàlè. A kì í gbọ́mọ bá fọ́sùn. Mọ́mí, ọkọ mi, ẹ kú lé mọ́. Káàbọ̀, Ayọ̀ní. Ọmọ bá tó ẹ kọrọ. Kú oríire, ṣàlàáfíà. Ẹ dúpẹ́ ma. And what is it, my dear? Nothing, ma. Nothing. Yes, ma. Oh, come off it. You know I know you. You look either stressed or troubled, or maybe somebody pissed you off. Yeah, more like someone pissed me off. Ìyẹn tattoo mi. Ọ̀gá mi ni. Kí ló sọ pé dé? Can you imagine? Ọ̀gá mi ń kọnu ìfẹ́ sí mi. And he's a married man. Wọ́n lọ́mọ. Kódà àwọn ọmọ wọn, wọ́n ti dàgbà. They're like my age. And they're all abroad. So money wá fẹ́ máa ṣe ránu pẹ̀lú èmi. Lẹ́yìn ọdún mẹ́ta tí mo ti ṣiṣẹ́ lọ́dọ̀ wọn. Remy, if I get you right, Onunomo. Yes, ma. Oníyàwó. Yes, ma. And he's married. Ẹ gbàgbé yẹn náà. Is he blind? Blind? No. Is he crippled? No. Does he have any terminal illness? Not that I know of. Mom, why are you asking this? Ṣé pé àlébù ara ẹ̀ kò ju pé ó ti níyàwó yìí náà lọ? Ọkọ mi. If that is the only problem, ṣó rò bóyá ó yẹ ká fún ní shot? Yes. Listen to me, Remy. Ṣó rí àwọn obìnrin alẹ́ wa ò kí ń pẹ́ ṣùn. Ṣó rí gbogbo bí everything ṣe dúró dédé yìí. Ká tó ṣẹ́jú pé ó ti dojú kọlẹ̀. Ọjọ́ lọ ló jẹ́ bẹ́ẹ̀. Let's give him a try. Mommy. Ṣé rò pé bí mo ṣe dàgbà tó yìí, mi ò léèyàn tí mò ń fẹ́, àbí mi ò léèyàn tí ó kàn inú ìfẹ́ sí mi. Oh, you do? Of course I do. But you never told me. Mommy, I don't have to tell you. Who is this person? Mommy, you know the person. Emma Konju. At the right time, I will introduce you to the person. But you know the person. You're kidding me. You're poor now, Mommy. Wow. My monitor now. That's so good to know. Mommy, so... Mommy, ṣé ẹ bá mi dáná? Nǹkan kan wà nílẹ̀. Bí mo ṣe dé, mo kò ní kí n máa wo program yẹn lọ ni mo jókòó síbi. Don't worry, I'll fix you something. You go shower. Okay. Ṣé ma? Àṣàkẹ́ wojú mi ní àyìn. Ogun mi fẹ́ ọ. Ọ̀tàn bí ọ̀tàn. Ejò olóró. This next guy! Dangerous but loyal! Bí iṣu bá dájú olóko tó fìbínú kó mọ́ ebè borí olóko bá pé á gbá gbòǹgbò mọ́ ni. Síbọ̀rà ó jẹ̀bi house ó jẹ̀bi ikú àṣà ò ní fọ̀fẹ̀rẹ̀ kó
gbòdìdì ewúrẹ́ láàyè. Impossible. Jọ̀ọ́ kí lo ní láti sọ fún ilé yìí fún ọ̀rọ̀ ìkẹyìn. A máa rí ẹnì kankan nínú yín tó rí ohunkóhun láti bí kó tó gbẹ̀kúrú jẹ lọ́wọ́ ẹbọra. apálùdò òfò fẹ́ẹ́rẹ́ dàlúdò ọjọ́ tọmọ kékeré bá wọ dígí ọjọ́ náà ní ìrẹ́lẹ̀ dára rẹ̀. The snake girls. Ejò olóró. She is capable of consideration, extension, and to bite. Ó lè gé èèyàn jẹ. It can bite. Ẹ ṣé àdúpẹ́ o. Bá ṣe ṣe tàwọn àbúrò ẹ̀ náà lágbára Ọlọ́run á ṣe tàwọn ẹ̀gbọ́n ẹ̀ náà láyọ̀ lágbára Ọlọ́run. Ẹ ṣé wọ́n máa ṣojú wa o. Ẹ pẹ̀lẹ́. Ẹ ṣé. Ẹ̀yin kò lè kú oríire. Àdúpẹ́ mi. Ayọ̀ àwọn òbí nìyẹn káwọn ọmọ wọn dàgbà kí wọ́n ṣoríire. Bẹ́ẹ̀ni. Kó lọ ilé ọkọ. Bẹ́ẹ̀ni. Kí ló dé tẹ sáǹdì bẹ́ẹ̀? Ṣé kò sí? Dáàdì wa kí ni òní dé? Ṣé báwọn ọmọ tí wọ́n ṣoríire tó mú kọ wálé tẹ̀ ń ṣègbéyàwó fún yìí? Kí ni kí ti pé tí rẹ̀ ní lẹ́kún báyìí? Àṣé ẹ máa wò mí ọdún yìí ni mo gbà débí o. Ọdún yìí mo ti ń bọ̀ kí tó wá sọ́dọ̀ yín. Aṣọ tí mo wọ̀ yín sì ń tẹ̀lé ìlọrùn. Kò wá sí ọ̀rọ̀ tèmi àti ọmọ mi tá a jọ sọ láàárín ọjọ́ mélòó tí mo fi wà lọ́dọ̀ ẹ̀ lórí ọ̀rọ̀ ọlọ́kọ̀dé yìí. Ìṣe ló ń yí mi sọ́tún tó ń yí mi sọ́sì. Ṣó dìgbà tó bá gbó mọ́ mi lọ́wọ́ kí tó rẹ́ni fẹ́ ni. Ṣé bí torí ọ̀rọ̀ kó mọ́kọ wálé yìí náà ni? Bẹ́ẹ̀ ni. Kò tí ì rẹ́ni tó wù ni tó bá ti rẹ́ni tó wù ó máa mọ́kọ wálé but ẹ̀yin náà understand àwọn ọkùnrin tó wà ń tà ń sí o. Ẹ tẹ̀ wò kò sí ọ̀rọ̀ nínú gbogbo nǹkan tẹ̀ ń sọ yẹn nítorí pé èmi mọ̀ yìí pé ìyàwó mi ti ní ọkọ títí ẹ̀. Láìpẹ́ láì jìnnà mo dẹ̀ mọ̀ pé ó máa mọ́kọ wálé wá fún yín nítorí pé ó ń fi gbogbo yín sí suspense ni. Bẹ́ẹ̀ bá o. Suspense. Wọ́n fi gbogbo yín sí suspense ni. Ó ti lọ́kọ títí ẹ̀. Ẹni tẹ̀yìn méjèèjì tẹ̀tẹ̀ mọ̀ dáadáa ni. Bẹ́ẹ̀ ni. Kí ló wá dé tí mi ò tí ì mọ̀? Kí ló tí ò mú jáde wọ́n ti suspect ṣáà ṣe fíìmù ni? Kò fẹ́ kẹ́ dáhùn ní ẹ̀. Kò fẹ́ kẹ́ dáhùn. Torí ẹ̀ ni ò ṣe tí ì mú wálé. Ẹ lọ ní sùúrù. Ẹ̀yin ọmọ olùpẹ̀lẹ̀ bá mi sọ kọ́kọ́. Ṣé bí mo ti ní ẹ fọkàn balẹ̀? Ìyẹn ní pé yìí mọ̀ kò ti lọ́kọ. Ọmọ dáadáa. Junior, ebi náà wà. Bó ni wàá tirẹ̀ mi bọ́rọ̀ yìí dé? Mo ti sọ fún un. A ṣì ń sọ̀rọ̀ ṣá, ó kàn jẹ́ pé. Pé kí ni? Mo ti sọ fún. Ó ti sọ fún. Bẹ́ẹ̀. So dẹ̀ ti inform màmá ẹ̀? No, because kò tí ì fi gbogbo ọwọ́ lẹ̀ fún mi. Kò tí ì fi gbogbo ọwọ́ lẹ̀? Yes, Dad. Gbogbo ẹsẹ̀ ńkọ́? O máa dúró dè yẹn náà àbí? Kí ló máa ń ṣẹ̀yàn mọ̀ sí? Ẹ ń fẹ́ ní nǹkan ṣe rárá, ẹ ní nǹkan ṣe. Look here, Junior, mo mọ nǹkan tó ń ṣe ọ́. Gbogbo èyí tó ń sọ yẹn, mo mọ̀ pé o kàn ń wà mí ni o. Mo mọ nǹkan tó ń ṣe ẹ́. Mo mọ̀ pé torí àwọn ọmọ ẹlẹ́sẹ̀ ṣoṣooṣo tó máa ń yọ́ gbé wọlé ń bì. Nǹkan tó jẹ́ kó rò pé ó yẹ kó gbájúmọ́ rẹ̀ mí nìyẹn. Tó o bá wá ṣọ́ra, súnkàn mi, màá bá ní gbogbo àwọn gẹ̀ẹ́sì ẹ̀ wípé mi ò fẹ́ rí wọn lé mi mọ́. But Dad, èmi rò pé omi láwọ́kọ́ máa tẹ̀ ká tó tẹ yanrìn sá. Mi ò fẹ́ kó tẹ yanrìn. Fo iyanrìn bẹ́ sínú omi, wọ́ omi wọnú lé mi. O ti gbọ́? Omi ni kó tẹ̀ straight, má tẹ yanrìn. Aláìní kan ṣe. Omi lọ́kọ́kọ́ ń tẹ̀ kan tó tẹ yanrìn. Nítorí pé òní kan ṣe ni. Rádaràda. Yanrìn ló ń tẹ̀. Láti ìgbà tí wọ́n pẹ̀lú rẹ̀ mi ti wà, ó ń tẹ yanrìn. Fún mi kí. Sorry. Ẹ má máa fẹ́ kó lò ó, ìyí ẹ yí dó, ẹ má ṣe yí kòkó,
igi lódò àmọ́ ní kókó. Bí mi kí sá kò fẹ́ mi ó fẹ́ pátápátá ni. Honorable. Hey, gosh. Honorable. Mo ti ṣàlàyé fún yín, mo ní kẹ́ mẹ́nu kúrò nídìí yẹn. Kí ló tẹ́ ṣe fẹ́ mẹ́nu kúrò lórí ọ̀rọ̀ yìí? Mi lè mẹ́nu kúrò ń bẹ́ẹ̀. Ẹ wo, èmi ti sọ fún yín pé bá ṣe wà lọ́wọ́ tàwa yìí, ẹ̀yin lẹni mi. Ẹ jẹ́ nǹkan tẹ́ fẹ́ jẹ rush kẹ́ mójú kúrò ń bẹ́ẹ̀. Bí abọ́ tí pé kí n fẹ́ yín yẹn, èmi ò lè fẹ́ yín, mi ò lè fẹ́ married man o. But kí ló dé tó jẹ́ èèyàn ọmọbìnrin sí ẹ̀ ń fẹ́ àwa married man as in ká fẹ́ yín sílé iṣu lọ́kà ló dé. Ẹ wo tiyín náà là ń ṣe lọ́kàn tèmi èmi mọ̀ pé torí tiyín náà ni because mo mọ ara mi dáadáa èmi ò kí n débì kan kí wọ́n ra ilé ṣoṣo sójú kan mo máa fẹ́ ní bó ṣe wù mí mo máa ń fàyè gbára mi ni yes and mo dẹ̀ mọ̀ pé ìyàwó yín ẹ ti jọ build ilé yín ẹ ti jọ build a whole lot of things mo ṣe wò pé ẹ wo ẹjẹ ń pìtì yín tí yín ni mo ń ṣe because mo mọ ara mi ọlọ́run ibi tí mo dùn mọ́ náà lẹ́ ń wò yìí o èyí ẹ ṣáà jẹ nǹkan tẹ́ fẹ́ jẹ kẹ́dẹ̀ yọ tójú yín bẹ̀. but Liz. ẹ má tún bọ̀ tún kankan honourable ṣé ẹ fẹ́ sọ pé mi ò tẹ́ yín lọ́rùn. Ó tẹ́ mi lọ́rùn mi ò jiyàn. ṣé ẹ gbádùn ara yín. Mo gbádùn ara. Ẹ̀yin náà ṣe wá ń ṣe bí olè lójú kòkòrò àgbàlagbà ni. Ṣé èèyàn máa rí nǹkan tó dáa báyìí á dẹ̀ jẹ́ kó lọ báyìí. Ẹ wo ẹ̀yin kan ti fẹ́ sọ̀rọ̀ ayín d'Oliver Twist you want more àbí. Jẹ́ kí n sọra mi d'Oliver Twist. Ẹ wo kó tó di pé sọ̀rọ̀ ayín d'Oliver Twist sí mi lọ́rùn ilẹ̀ ti ṣú ẹ jẹ́ kémi wá máa lọ́lẹ̀. Mo ṣáà ti try àbí máa sọ pé mi try. Ó gbìyànjú but kò tẹ́ mi lọ́rùn. Anyway, fi account number ẹ sí. Okay. Shall we? No problem. The snake girl with a long thin reptiles without legs. Lasso, báwo ni? Jọ̀ọ́ má bínú pé mo keep her waiting. I was attending to some files to Momo Alati office. I needed to give this company a feedback. What to share 1 or 2 things for me, so I needed to just respond to them quickly. Oh, no problem. Oṣé, kí ló ṣe? Báwo ló ṣe tuntun báyìí? Oh, make self comfortable ni. Mo wà okay because mi fẹ́ kọ́rọ̀ mi lọ dàbí ọ̀rọ̀ ẹlẹ́wọ̀ ẹ̀tù. Ó fẹ́ jẹ́ kọ́rọ̀ ẹ dàbí ọ̀rọ̀ ẹlẹ́wọ̀ ẹ̀tù. Yes. Ta ni ẹlẹ́wọ̀ ẹ̀tù? Ó jẹ́ ká fi ẹlẹ́wọ̀ ẹ̀tù tì síbi kan. Nǹkan tí mo wá bẹ fún lọ́fíìsì torí ẹ̀ ni mo ṣe wá sílẹ̀ kó o lè mọ bó ṣe wà important tó. Nǹkan tó wá bá mi lọ́fíìsì fún. Yeah. But human beings are funny. Àwọn èèyàn funny gan. So ó feel wí pé nítorí àjíjọṣe kékeré dàgbà ìyẹn ni o ní ẹ̀tọ́ láti wá kọ inú ìfẹ́ sí mi. Ní pé dandan mo gbọ́dọ̀ fẹ́. Wọ́n ṣe nǹkan bẹ́ẹ̀ náà. Oh, they consider our parents wa. Because torí pé wọ́n rí pé àjọṣe kékeré, àjọṣe primary, secondary, even day institution. Reason nìyẹn tí wọ́n fi fẹ́ ká fẹ́ra wa. But it's not by force. Kò ṣàpàpàǹdodo now. But bí mo ṣe wá dàgbà yìí, ó feel pé kò séèyàn tí mò ń fẹ́ lọ́wọ́ báyìí. Ní pé kò séèyàn kankan tó ti kọnu ìfẹ́ sí mi. Is that what you're saying? No, mo mọ̀ pé ó máa wà, but ó yẹ ká respect our parents wa. Don't you think? I don't think so. And moreover, kò sí àlọ́ tá fẹ́ ṣe fún kò fẹ́ náà ni. Just excuse me. Hello. Ọ̀rọ̀ ìfẹ́ ò lè tán yẹn. Ọ̀rọ̀ ìfẹ́ ò dẹ̀ gba gidi. Kò ṣàpàpàǹdodo nìyàn fi ń fẹ́yàn. Ẹni tó bá wùyàn láti fẹ́ nínú ọkàn ẹ̀, á fẹ́. Ṣó ti yẹ. Ẹni tó bá yàn fún, òun ló máa fẹ́.
Lafsun, ó ṣàmọ̀ pé mo sọ fún pé mo busy lẹ́ǹkan yẹn, mo attend sí àwọn files yẹn. Jọ tó bá ti ṣe tán, bá mi tilẹ̀kùn lẹ́yìn ẹ̀ ṣùgbọ́n. A tún máa ríra. Hey baby, hey sweetie, hey honey, hey sugar, hey berry. But it's not from your phone, bro. Pẹ̀lú gbogbo mo ti ẹ̀ ṣe ń sá ẹ̀ tí mò ń kí ẹ̀ o kàn ń béèrè pé ṣe sọ fún mi pé ń bọ̀ bí báyìí. Do I have to tell you? No, how does that even sound? Look, okay o. Mo ń bọ̀ nílé ọkọ mi, mo máa pe ọkọ mi pé hello ọkọ mi, I'm coming to your house. Ṣó wà nílé. Tí n bá bá ẹ, máa ṣàbá mother-in-law mi, àbí kí n dẹ̀ bá wọn sister-in-law mi. Tí n bá ti bá wọn, mo ti bá wọn náà nìyẹn because màá máa gbóòórùn ara ẹ lára tiwọn. And I'm okay with that. But mọ̀rìn àjò mi now. Ó dàbí pé o listen sí nǹkan tí mò ń sọ látẹ̀kan. I don't have to see you. Ilé nílé mi. Ilé bàbá ọmọ òde kì í bọmọ lẹ́rù. Ibi tó bá wù mí ni mo lè rìn sí. Bó bá ṣe wù mí ni mo ṣe lè ṣe. So, I'm okay. I don't have to see you. I don't have to meet you in the house. Anyway, thank God you are here. Ó dàbí pé gbogbo ọ̀rọ̀ tí mo bẹ sọ lórí fóònù yẹn kò yé. But jẹ́ kí n wá jẹ́ kó yé dáadáa sí. Mi ò ready láti má dance to my parents' beat. Ọlásùnkànmí. Kó má jẹ́ pé nǹkan tí mò ń rò ló ń try láti sọ. Mo jẹ́rìí ẹ̀ kò lè jẹ́ bẹ́ẹ̀. Kò ṣáà possible kó wá sọ fún mi pé babe mi ò lè fẹ́ mọ́ àbí mi àti à lè fẹ́ra mọ́. I know that's not possible. Àbí? Ṣó possible? Nǹkan tí mo mean gangan nìyẹn. Ọlásùnkànmí, nǹkan tó mean gangan ni pé ṣorí pé ìwọ gan ò lè pé ó wúwo lẹ́nu tiẹ̀ gan. Ọlásùnkànmí, I know you know, but mo mọ̀ pé ẹ̀yin èèyàn especially ọkùnrin máa ní short memory. Ọlásùnkànmí now, bí wọ́n ṣe jẹ́ ọkùnrin, ṣé o lè gbàdúrà pé kí ìkọ̀kànnú àbúrò obìnrin ẹ̀ kan fọwọ́ ṣiṣẹ́ kan wá fi ẹ̀yìn ọwọ́ dáná? O ò ní fẹ́ bẹ́ẹ̀ náà. O ò ní fẹ́ kó jẹ́ pé ìwọ gan gbogbo nǹkan tó ti fọwọ́ ẹ̀ tó ti fi build lójú ayé ẹ̀ kò dẹ̀ wò kó bàjẹ́. O ò lè gbà bẹ́ẹ̀ náà. So I'm bewildered, bedazzled and flabbergasted that you can be saying this. Does it make any sense? No, it doesn't. Ikú wa àjọkú o. Ṣòro èmi àti ẹ báyìí lájọ wà kò sí nǹkan kan tó lè yà wá. Mo ti máa ń sọ tẹ́lẹ̀. Now I want you to know pé ìjọ́ tó a bá máa kú gan, àjọ máa kú pọ̀ ni. Àbọ̀ a máa gbó o, àjọ máa dàgbà máa gbó. Tó bá ti gbẹ́ sàárì ẹ̀ báyìí, wọ́n á gbé tèmi náà, wọ́n jọ máa gbé wá sínú wo. You're screaming. Yeah, mo scream náà ni. Mo ní láti scream o, kó lè wọnú brain ẹ̀ dáadáa, medulla oblongata ẹ̀ kó sink wọbẹ̀. Because ó dá pé gbogbo mo ń sọ látẹ̀kan kò yí ẹ. But you know my dad is around. Mo mọ̀ pé daddy wà around. Bí mo ṣe ń wọnú compound, mo bá mọ́tò wọn níta. So mo mọ̀ pé full house la ní báyìí. Ó dẹ̀ better kí everybody máa mọ̀ náà bóyá o jẹ́ kó mọ̀ tán. Ìgbé bẹ́mi àti ẹ ṣe wà lélẹ́yìí o pé kò dẹ̀ sí nǹkan kan tó lè yà wá. O mọ̀ pé dad mi wà around o dẹ̀ ń pariwo báyìí. So tí reason tá a fi wà compatible. Reason tá a ṣe wà compatible gangan nìyẹn. Hey, nínú bíbáyìí. Ní bíbáyìí. Ibi tí máa kú sí ni mo ti dé yìí. Mi ò ready láti disobey àwọn parents mi. So, bill me. Come again. O gbọ́ nǹkan tí mo sọ. Ọlásùnkànmí kí n bill ẹ. Yes. Now let me tell you, you bill me. Yeah, sọ fún mi nǹkan tó máa cost me láti lè jẹ́ ìyàwó ẹ̀. And I'm ready to do it. Tó bá jẹ́ pé o feel pé mi ò sanra tó ni, máa lọ lo máa wú bó ṣe fẹ́. Tó bá dẹ̀ feel pé mo ti sanra jù, gbogbo slimming tea tó wà láyé,
mo ready láti patronize gbogbo àwọn tó ń tà kí n fi tírín gbẹkú bó ṣe fẹ́. Tó bá feel pé mi ò pupa tó, mo lè ti torí ẹ̀ bóra. Tó bá dẹ̀ feel pé bóyá mo ti pupa jù, màá dé ìdú sára, màá dán ọmọ dúdú. Tó bá dẹ̀ wá feel pé ìwà mi ti tutù jù, tó feel pé mo ti rìn dì níyàwó jù, mo ready láti máa gbé gbóná fún ẹ. Tó bá dẹ̀ wá wò pé eléyìí ti gbóná jù, bóyá mo ti pẹpẹ yóò jù, màá calm down. What am I saying? I said I'm not ready to disobey. I'm trying to tell you that nothing can separate us. Kò yí ẹni kò sí nǹkan tó lè tú wa ká. Mo ní pé kò possible ẹjọ́ lẹ́pọ̀ ní ẹjọ́ máa kú papọ̀. What am I ready to disobey my parents? Pẹ̀lẹ́ o, nínú bíbá Yẹmí àti ẹ̀rọ ìwò báyìí láṣẹ wà kò sí nǹkan náà. Ilé ọkọ mi mo wà yìí. Kò sí nǹkan kan tó lè mì mí. Ó ṣe kí ni mọ́? Kò jọ́. Kọ́lọ́ngìnì tó pọ̀ dídí àgùntàn onílé àtàjì. Ìtumọ̀. Ìtumọ̀ ni pé, babe, you go nowhere. Ọ̀rọ̀ àná ni tó ń sọ yẹn. Ṣé orí lónìí kò sí nǹkan tí ò possible. Ó dàbí pé o kì í wo animal film documentary. Eagles kill tigers. Ẹ̀lú ìlú ń pa ejò. Agbọ́n tí baálé lérí tó sá. Òun lálàǹgbá fi ń ṣe oúnjẹ lẹ́gbẹ̀ẹ́ ògiri. Tẹ́rẹ̀ ìdíjọ kókó lórí fóònù fún mi. Are we fighting before? Because me understand there. Tó o bá lè tẹ́ èmi á ẹ̀pẹ̀. Kémi tẹ́rẹ̀. That snake girl, with a long thin reptiles without legs. But to be Cause a job. Èmi ò mọ̀ pé lady ìyá rẹ̀ tó bá yẹn o. Àbí ṣé kò kí n ṣe Liz kan náà tí mo mọ̀ ni. Òun náà ni Liz. Ìgbà tó fẹ́ fi tiẹ̀ pa mí lára ó ní mo yẹra fún un. Ṣùgbọ́n ṣóun nìkan ni. Kò dẹ̀ máa wá wò ó. Lady yóò wá láti good background rárá o. Ìrẹ́dẹ̀ wà ni nǹkan tèmi mọ̀ nípa Liz líle. Ó nice. Kò láhùn. Kò sí nǹkan tí ò lè fi tọrọ. Ṣùgbọ́n kan tó ní iná ni ìbínú ni. Ìbínú ni. Ṣé kò wá jẹ́ kó ti máa control anger yẹn? Àbí ṣóun nìkan lọ́mọ Ìbàdàn ni ṣé nítorí máa ń kí wọn pé jàgbóró lóró Ìbàdàn ní sẹ́ńtírì tá wà yìí. Ó sì ń tẹ̀lé style àwọn bàbá àtijọ́ yẹn. It's better to change for good. Liz lè jà láàrin ọjà. Liz to disgrace important personnel. A whole honorable for that matter. Honorable. Yes. Ọmọ dáadáa ní gẹ̀yìn o. Ṣé Lizy? Wow. Tó bá rọmọ tó gbé fún mi. Oh my God. Wow. So sweet. Oh. As a matter of fact, màá fún yín owó sí owó tí mo ní màá fún. Màá dùn sí. Lórí nǹkan tó wà ní. Ó ti dùn. Ó láti wo bó ṣe ń pò mí tó ń pa. Wo jẹ́ ká fi tiwọn yẹn sílẹ̀ náà jàre. Jẹ́ ká yanjú èyí tó wà láàrin mi àti ẹ. Mo sọ fún ẹ náà. A lè yanjú ẹ̀ ń bí. Jẹ́ ká dé house. Okay. Wow. Beautiful ladies. Mo okay o, mo okay. Ẹ̀yin kọ́ṣẹ́ wa okay. Ó ga o. Sit down now. Jókòó. Ẹ wo, àwa ti fẹ́ máa lọ. Ẹ mọ̀ pọ́nà wa jìn. Àbí Uber yẹn ti dé? Ó ti dé, so a máa parí rẹ̀. Oh, okay. That's nice. No problem. We have That's to go nice. now. No problem. Ẹ wá lè jókòó wáyé. Ẹ ṣé o. Ẹ kú tọ́jú èmi àtọ̀rẹ́ mi o. Problem. Anyway. Ẹ̀yin náà kú tọ́jú wa. But one more thing. Owó tó ní kí n send sínú account ẹ, mi ò tí ì rí details ẹ láti lè send ẹ sẹ. Are you mad or something? Ẹ dẹ̀ máa ṣorí burúkú fún statement they're making. No, are you stupid? Are you crazy? What's the meaning of that? Lady. No, kí ló ń gbé ẹjọ́. Ẹ bá pè mí àti Kọ́lá jọ ní business. Ẹ jẹ́ kí n face ẹni tẹ́bi. Hey! Calm down. Do not touch me. Ẹ jẹ́ kí n face ẹni tí business pa èmi àti ẹ̀pọ̀. No, ngbà tẹ́mi àti ẹjọ́ wà ní yàrá. Ṣé o pe ìrọ̀lẹ́ mi lórí ni? Èmi àti ẹjọ́ sọ̀rọ̀ owó. O sọ fún mi pé o tí ni o máa send ẹ. Àwọn dé ìta gbangba, o fẹ́ máa fi mi gba star lójú ara ẹ̀. No, bó ṣe wò mí, ìrí tó rí mi, ṣé mo jó lẹ́bi ni? Damn, do not touch me. Tí bá jẹ́ ilé bí àbí tó bá yẹ pé torí owó change tó ní lójú ẹ lójú. O ò pé ká ṣàǹkárì owó lọ́wọ́ ẹ̀yìn lẹ́kọ̀ọ́ ni màá ṣe fún ẹ ni.
But next time tó bá bá mi dán irú ẹ̀ wò, máa dán tí ẹ gidi gan. Ẹ má bínú. Big for nothing. Ẹ má bínú ṣàkóso. Bàbá yìí tó bá wù ọkọ̀ dúró sílẹ̀ bọ́tò máa jẹ́ ẹlẹ̀. Ẹ má bínú ẹjọ́ náà ẹ má bínú ṣàṣẹ pé má bínú. Kí ló ṣẹlẹ̀ nù? Kò yé mi rárá. Ọjọ́ tá à ń sọ yìí wo ojú tì mí ẹsẹ̀ mi wọlé gẹ́rẹ́gẹ́ torí ìbínú àbíjú iná ni. Ìbínú ìyẹn ò máa ń ṣèbínú mọ́ because ara ilé ẹni ló máa mọ̀ lámòdì wèrè báyìí lára àtà máa pè. Ó dà mí ti bọ́ mi ì jiyàn but. Kò sí but kankan bẹ́ẹ̀ ọ̀rẹ́ sórí tí gáà bá decide pé òun ò fẹ́ Lizy mọ́ èmi ò blame ẹ o because ó lè ti níwà burúkú tí Lizy máa ti wù lójú àwọn family ẹ̀ ló fi decide bẹ́ẹ̀ ṣó wá rí báwo obìnrin ṣe máa ń ṣe nìyẹn a máa sọ wà nù báyìí tó bá wáyé a máa sunkún àìlórí ọkọ káàkiri. Mi ò jiyàn o àmọ́ kó tó di time yìí ló yẹ kí bọ̀bọ́ yẹn náà ti sọ fún Lizy mi ń blame Lizy o ó dẹ̀ mọ̀ pé Lizy tá à ń sọ̀rọ̀ ẹ̀ ó gbé snake lórí ni. Without less, it has a jaws that is capable of consideration, extension, and to bite. Kí ló ń ṣe inú oòrùn? Mo ń lọ. Okay, ṣé mo lè fún ẹ? No problem. Thank you. Aka, ìkà. Ó fẹ́ lọ tẹ̀ sójú ọmọ ọlọ́mọ. Ó lè gé èèyàn jẹ, it can bite. Ó lè pànìyàn, it can bite. Ejò olóró, it can bite. Obìnrin ejò, it can bite. That snake girl, with a long thin red ties without legs. Yeah. That is capable of consideration, extension, and to bite. Obìnrin ejò, ejò olóró. She is capable of consideration, extension, and to bite. Ó lè gé èèyàn jẹ, it can bite. Ó lè pànìyàn, it can bite. Ejò olóró, it can bite. Obìnrin ejò, it can bite. That snake girl. Báwo ni? Ẹ ká sọ wá. Báwo ni? Báwo ni? Ojú ọkọ pẹ̀lú. Jọ ṣé suit ń wà? Hello. Good afternoon, sir. How are you? I'm fine. Ẹ ṣé suit ń wà available? Bẹ́ẹ̀ni, mo wà available. Fún mi ní kí. Alright, sir. Ṣé o like bíbá? Yeah, babe. Very nice. Ti sọ pé mo máa like ẹ. I'm good to go. Are you for me? Yes, no. So fast.
It's good. Yes. What's now? Nothing. Good afternoon, ma. Good afternoon. Good afternoon, sir. How are you? I'm very well, sir. What do you care for? Do you have Chinese food? Yes, you can check this out. Don't you have Chinese food? There is. How about you, sir? Elephant, what's he care for? Let me not care. Chinese. She's my life. Yeah. Okay, just a minute. Hello. I'm sorry. Before you get ready, we are going to about two. Oh, sure. Oh, yes. Okay. I'll write back. Thank you. Thank you. See, babe. So, ibi better than ibi tí a lọ tẹ́lẹ̀. Yeah, most of my people like service won't be by now. Oh, mama, you come Of course, mo ti use more be by okay, girl. I love you. And I love you too. What the hell? Yes, sir. How do you know my favorite? Me about her more. Mo fẹ́ mi bá yín lọ ni, sir. Yes, sir. Ọmọ dáadáa ni. Thank you. Màá rí ẹgbẹ́ tó lọ. Thank you very much, sir. Service won't wa okay, Liva. Mo ti rí bẹ́ẹ̀. Network wọn balance. Ṣé wọn kò ṣènìyàn? Arẹwà ejò. Beauty with humbleness. Mo dúró, mo fẹ́ rí, mo wá, mo fẹ́ mọ̀. Kí ìwògbé ayé kó ṣílẹ̀kùn fún tọ̀run. Ká fọ́ ìyàfà méjì fi ojú kan ara wọn. Omi dúdú fojú jaró. Ìlẹ̀kẹ̀ ọ̀pọ̀lọ́ tí kò ṣe fi sọmọ lọ́rùn. Orú arẹwà ejò, oró tó ju oró lọ. Baby, oh yeah now. I am waiting. Babe, wait. You know what? I want you to promise me. Promise. Yes, promise. For what? Lórí kíni, kí ló ṣẹlẹ̀? Mo mọ ìwà ẹ̀yin ọkùnrin o. Mo náà mọ bẹ́ẹ̀ ẹ̀yin ọkùnrin ṣe máa ń ṣe náà. Jọ àwọn ọkùnrin. What do you mean by àwọn ọkùnrin? Ṣé gbogbo wa la rí bákan náà ni? Èmi yàtọ̀ nínú ọkùnrin látìgbà tó ti pàdé mi wá ti rí pé ọkùnrin tèmi yàtọ̀. Èmi man lèmi mi kì í ṣe men. Àwọn tó kù ni men, èmi nìkan ni man. Ọkùnrin ṣá. See babe, kò ṣe pé bóyá owó ẹ àbí properties ẹ ni ó wọ̀ mí lójú. But mi kàn fi pé tó bá lè ṣàdéhùn fún mi pé ò ní dá mi, pa mí lẹ́kún, fi mí ṣẹlẹ́yà tàbí fìyà jẹ mí pẹ̀lú gbogbo nǹkan tí ò bá wù kí n ṣe fún ẹ. Is that all? Yes. Kò jù bẹ́ẹ̀ lọ. Kò jù bẹ́ẹ̀ lọ. I promise you. You promised me? See babe, no matter how rough the jungle is, zebra lines can never be erased. Of course. Kò sí nǹkan tó fẹ́ ṣe fún mi lórílẹ̀ àlàyé tó máa múnú bí mi.
mo dára. Thank God. Baby. Hey! Yay! 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 Mo dára. Mo dára. Mo dára. Ẹ méjì á ṣe báyìí fúnra wa, wà láìtàlá kò dá. Mo dára. Lóòótọ́ mo ti ní ìyàwó tẹ́lẹ̀, mo ti ní ìyàwó. Mo fi ọ̀la ẹni méjì á ṣe báyìí fúnra wa. Normal tí n ta lè jọ sọwọ́ náà wọ̀ ní kájọ yí bá ṣe jọ wà láti ilẹ̀ tẹ́lẹ̀ torí Ọlọ́run. Mo níyàwó, mo lọ́mọ ọmọ méjì ọkùnrin kan obìnrin kan, twins gan ni wọ́n. Ọlọ́run bá ń gbọ́. Ẹjọ́ màmí ẹ yí padà tí bá ṣe jọ wà tẹ́lẹ̀ kájọ sọ̀rọ̀ wọ́n náà wọ̀n. Mo dára torí Ọlọ́run, ẹjọ́ torí Ọlọ́run. Sí torí Ọlọ́run, ẹ wo. Mo fọlọ́ oṣù báyé rèé mi mọ́sáàsì mo ṣe lè gbé fún yín nítorí Ọlọ́run, ẹjọ́ torí Ọlọ́run ẹ ṣàánú mi. Wàhálà ti dé. Ẹ wo ẹ kàn máa bá tèmi jẹ́ ni, ẹ máa bá tèmi jẹ́, àwọn tó ń jẹ ní ọ̀dà mi wọ́n pọ̀ gan, wà látàlẹ́ ẹ máa bá yé mi jẹ́ nítorí Ọlọ́run. Mo ṣe rìn. Snake girls. Dangerous but loyal. Snake girls. Ẹ má bínú, mo fẹ́ bínú tán. Mo fẹ́ ta Ọlásùnkànmí bí agbọ́n. I want to bite him like the snake that I am. Ọlásùnkànmí gbéná wojú ẹkùn mi. Ó sọ fún èmi pé òun ò fẹ́ kí a continue pẹ̀lú ìfẹ́ tó wà láàrin wa. Ọlásùnkànmí fẹ́ break up pẹ̀lú mi. Said what? Snake girls. Mo mọ̀ dájú pé ejò lóró ó fi ṣọ́mọ ẹranko ṣọ́mọ ènìyàn. Èyí tí mo pọ́n nínú áùsì, Lásùnkànmí ọmọ Lásùnkadé ni mo fẹ́ fi ṣán jẹ. Mo dẹ̀ fẹ́ kẹ́ ràn mí lọ́wọ́. Àtìlẹ́yìn yìí ni mo béèrè fún. Gbogbo wa la mọ̀ wípé ìgbà àkọ́kọ́ nìyí tí Lizy máa mú ẹjọ́ ẹnikẹ́ni wá nínú house yìí. Bẹ́ẹ̀ni. Ṣùgbọ́n o, mo fẹ́ kí Lizy ronú dáadáa. Mo fẹ́ kó rò dáadáa kó tó decide nǹkan tó fẹ́ irú ìyà tàbí bó ṣe fẹ́ kí ìyà jẹ nìyẹn tó. Good suggestion. Yes, because once you decide, no going back. Ǹjẹ́ a rí ẹnikẹ́ni tó tún ní ìbéèrè mi láti bí house yìí? You again? It can't be possible. What have I done? Ó ń béèrè nǹkan tó ṣe. First year nínú ọgbà yìí. Ó ṣe dáadáa. Àwa la mọ̀ bá ṣe help out. The same thing second year nínú ọgbà yìí. Ó ní carry over. Àwa la tún mọ̀ bá ṣe help out. Tí wàá máa gbọ́. Nígbà tí àwọn ajínigbé tí wọ́n jí ẹ gbé, inú ẹgbẹ́ yìí ló mọ ọ̀nà àbáyọ láti rescue out now. Fúdì èyí, ó ní àǹfààní kankan nínú ẹgbẹ́ yìí tó fi máa kó inú campus yìí. Yes, you make a point. Because I'm very sure pé ara àwọn tó gbé ẹ fún paro àbí runs ló fẹ́ report. So, for advice, kí ni èrè tí ẹgbẹ́ ìfẹ́ jẹ lára ẹ̀? Because a dá ẹgbẹ́ sílẹ̀ fún future purpose wa ni. But mo ṣe ń rí ẹ yìí o take future serious. Irú àná ló wá ṣe inú campus mẹ́. Snake girls. Dangerous but loyal. Ta ló tún nílò ìrànlọ́wọ́ ẹgbẹ́? Jọ ọmọge lọ́fíńdà olóòórùn wo ló wà yàtọ̀ sí bíntù? Ṣé mo lè rí àtàǹpàkò
ó ní ìhùndá tàǹpàpọ̀. Ìrẹ̀kí. Kò sí. Ẹ̀rọ alámọ̀ yìí bá ń bu díẹ̀ bí $100 sínú náílọ̀nù kan. O ti gbọ́? Kí la tún lára tún bọ́? Excuse me. Ṣé bàbá fẹ́ máa fẹ́ mọ Bàbá, ẹ̀sà. Sọ rí pé wọ́n ti kọjá ìyá rẹ̀. Kí ló ṣe dúró mọ̀ bọ̀? Ẹ padà. Ṣé bàbá fi máa fẹ́ ọmọ rẹ̀? Kí ló fọ́kùn rẹ̀ báyìí náà? Sà, kí lẹ̀ ń tẹ̀lé mi fún gan? Mo fẹ́ bọ́ sọ̀rọ̀. A ní mi ò ráyè. Ààyè gbọ́dọ̀ wà. Délẹ̀ mẹ́kùn. Ojú ọ̀rọ̀ àtọ́jú fojú kojú lónìí ẹ̀wọ̀n ọdún bàjẹ́ ọjọ́ ọ̀làgìdì bá fẹnu kàn yá mọ̀ pé ọjọ́ náà ní da tọwọ́ ẹlẹ̀. Bí kò wá fẹnu kan yọ̀ tí ẹ̀ á bàjẹ́, mo fẹ́ mọ̀ táyọ̀. Bọ́tà, kí lè wá fòfin ìdí kókò fún gan-an náà? Àní mo fẹ́ mọ irú ẹ̀dá tó o ṣe ọmọkùnrin tó o gba fóònù rẹ̀ o. Ó rọ pé òun rojú rẹ̀. Mo mọ̀ pé o fẹ́ ṣèkà fún un ní. Irú ẹranko wo ni ọ́? O ì ṣe é lásán. Irú àbàmì ẹ̀yàn wo ni ọ́? Tó o bá wá ba titi ẹ̀ jẹ́. O rí pé o ti dínà ẹ̀jẹ̀ tèmi ni. Ẹ̀yin mọ̀ pé mo fẹ́ ṣèkà fún. Ẹ sì fẹ́ kí n ṣèkà fún. Ṣùgbọ́n ẹ̀yin la ojú tiyín sílẹ̀ nígbà tí ọmọ adarí wọn bíi tiyín tí wọ́n dá ẹ̀mí mi légbodò. Ọmọ adarí wọn tó dẹ̀mí tiẹ̀ légbodò. O ti wádìí ẹ̀ wò. O ti délé wọn. Ṣé wọ́n ti mọ irú ọmọ ẹni tí ń ṣe? O ti mọ̀ bọ́yá kankan náà jọ ni wọ́n tó wá fẹ́ ṣèkà fóun. Ìkà! Wọ́n mọ̀ọ́dé gbòòrò Ìbàdàn. Wọ́n mọ̀ọ́dé sùn. Wọ́n mọ̀ọ́dé sùn ní gbòòrò Ìbàdàn tí wọ́n ti máa fowó wú ọ. Lémi. Bẹ́ẹ̀ni. Èmi. Bẹ́ẹ̀ni. N rò bó ọmọdé yẹn tó bá pàdé. Èmi ò gbójú lóògùn sọ máa jẹ́ ń kó. Yémi. Bẹ́ẹ̀ni. Ejò. 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 Yes! 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 Ejò já! Yes! Yes! Gan bàbá. Àwọn ọmọ pé nǹkan tó yẹn ló ṣẹlẹ̀. In fact, a rò pé fẹ́ fi ọwọ́ lágbára lójú gànjọ́ yẹn ni because ọmọ ẹ̀ ti ń fọ́ fún àlàyé mi and bá tún ṣe tẹ̀lé ní kápá àṣẹyẹ ló sì bá I was like kí bàbá fi máa fọwọ́ lágbára lójú ni. Mo pé nǹkan tó ṣẹlẹ̀ tó tẹ́lẹ̀ yìí. Ẹ mọ́ dúpẹ́ ni o torí pé ikú tí ìbá pa olódì tẹ̀yìn nǹkan ló sọ mi dá láàbọ̀ rẹ̀. But sir, ṣé ẹ ká gbé yín lọ sí hospital kẹ́ lọ take care ṣe yìí ó ti pọ̀. Yeah, that's a good suggestion. Ìpẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ara lásán lélẹ́yìí tẹ̀ ń wo yìí. Mo ti porú ẹ̀ kó jẹná lásán ló kù bẹ́ẹ̀ sí wò tó bá ti jẹná ó tán àti pé ń lọ ilé ìwòsàn lọ tọ́jú ẹ̀ àbí kí n lọ wẹ̀ ń lè rí mi báyìí. Kankan kékeré lẹ pé mo sì ẹ̀ ti ilé ìwòsàn dé ní ìsẹ́yìn ni. Kí ọkọ mi tẹ́ gbé mi rìn. Bàbá
ṣé account wa ilẹ̀ lẹ ṣì ń lò? Ó ní GTB. Ẹ máa rí change pẹ̀lú account yẹn kẹ́ fi lè di ara yín mú for now. Àsìn padà wá wò yín. Ẹ guess. Ẹ check it. Àti màmá yẹ jù sí. Ẹ má fara dé. Kóredé. Ẹ ṣeun o. Snake girl, Lizy àtàwọn fashion ẹ̀ wọ́n máa ti fẹ́ sọ tèmi dẹ̀bi lórí ọ̀rọ̀ ohun àtọ́lásùnkàn mi tí mò ń dá sí because gbogbo èrò wọn ni pé each time tá bá ti meet wọ́n rí i pé ẹ̀yìn sùnkàn mi ni mo máa ń wà. Tí ẹ dẹ̀bi bíi ti báwo ṣé o ti gbàgbé ni pé Lizy náà ló wá sílé yìí tó advise wa wípé ká máa try láti ran àwọn èèyàn lọ́wọ́ ó ní yálà àwọn ọ̀rẹ́ wa tá bá nífẹ̀ẹ́ sí or boyfriend wa ohun ìkan náà ló mú Súnkànmí wá gẹ́gẹ́ bí àfẹ́sọ́nà ẹ̀ tó dẹ̀ ní ká ràn lọ́wọ́ kí ìrìn àjò 40 ọdún kó má di 60 ọdún kí ọdún 7 tó fẹ́ lò nínú campus kó má padà di ọdún 8 a dẹ̀ ṣe bẹ́ẹ̀ abo ti pa gbogbo làálàá wa lórí ẹ̀ ni. Ẹ̀yin guys kí ló tẹ̀ ń ronú báyìí innocent ni bọ̀bọ̀ yẹn náà kó ń bọ̀ nǹkan kan nínú gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ẹ má yẹ kó jìyà bí arúfin. Say again, no say na wetin me I hate about you be this. Kí ló ṣẹlẹ̀ gangan? Why you always beat about the bush now? You know this guy is an obstacle to our mission. Ewé orí iṣu la fi ń bọ̀ kankan. We are not here to discuss, but to give action from the capo. And what do you want now? Nothing much. It's an order. Ẹ sọ fún boy kó dẹ́yìn lẹ́yìn bèbí torí ẹran capo tí wà ló ń ṣe. And what if you decide not to do that? Nǹkan tójú aláìgbọràn máa rí, ojú ẹ̀ máa rí. Guys. Ẹ má má fẹ́ kó lọ, ìyí ẹ̀ yí dó, ẹ má ṣe yí kòkó, igi lódò, àmọ́ ní kòkó, ìtàkùn èjòjò, òróùn bẹ nínú ejò, ìtàkùn ní ẹ̀fà, ẹ má má fẹ́. Without sense of authority, mo sọ mo dẹ̀ tún sọ pé kò sí nǹkan kan tó máa ṣẹlẹ̀. Tán bá mọ́ mi lójú, máa fi ojú gbé wọn mi. Kò sọ́mọ rẹ̀ nínú bá wa méjèèjì. Ejò ni mí. Oró ejò dẹ̀ ṣe fojú di. I can bite anybody. True talk. Ajá òkè rorò kó sọ ojúlé méjì. Kò sí ọmọ rẹ́nu nínú ìbọn àwa méjèèjì. Ẹ jẹ́ kí wọ́n ṣe tiwọn. Káwa ṣe tiwa. Àti wípé tiwa yàtọ̀ sí tiwọn. Because báwo ló ṣe máa easy kí ìyàwó kó fi ọkọ ẹ̀ sílẹ̀ láìkí ṣe pé fẹ́ divorce. Snake girls. Dangerous but loyal. Liz. And you guys. Ẹ mọ̀ mí now. Ó yẹ kẹ́ mọ̀ pé kí wọ́n tó plan ìjà. Èmi ẹkùn. Mo máa ti ń gbéjà pàdé wọn. Ṣùgbọ́n ọlẹ́mí ìwọ̀jà ló fi ń ṣèkìlọ̀ síwájú ìjà. Gbogbo eléyìí tán ṣe yìí. Wọ́n mi ìwọ̀jà ni. Kí ni problem àwọn guys yìí kan? Irin ni wọ́n. A ò tọ́ wọn. Why tí wọ́n wá ń tọ́ wa? I don't know. Wọ́n lọ fẹ́ fish out àwọn rich kids nínú campus. Kò dẹ̀ sí bí wọ́n ṣe máa bú ẹ̀tù. Torí ò ní ìràwọ̀. Impossible. Lasukomi is my man, as you all know. Yes. And I have a future with him. Oh, Ó dẹ̀ ti ní mi. Ó ti ní bàbá nígbẹ́jọ́ nìyẹn. Èèrà ò gbọ́dọ̀ rìn. Nǹkan kan ò gbọ́dọ̀ ṣe. Ẹ̀yin girls, tí hero in the campus bá gbéná wojú yín, ẹ face wọn. Lion cannot be loyal to the tiger. Ṣé yẹn possible ṣá? Kò lè possible. Kò lè possible. Lẹ́yìn gbogbo wàhálà wa Junior jáde kúrò nínú ọgbà yìí ó dẹ̀ dúpẹ́ lọ́wọ́ wa ó fẹ̀mí ìmoore hàn tí a bá wá sọ pé bínú ṣe ń bí Liz tí wọ́n dẹ̀ rí pé ká bá ìtì Súnkànmí táwa náà bá bá ìtì Súnkànmí
kí ló fẹ́ jẹ́ gain wa nínú ilé? Kí ló fẹ́ jẹ́ èrè mi àti ẹ? Abó ti gbàgbé gbogbo wàhálà àti ìjà tó ṣẹlẹ̀ láàrin àwa àtàwọn Heroes Campus ni. Ẹ̀mí lọ sí látọ̀dọ̀ wa. Ẹ̀mí lọ sí látọ̀dọ̀ tiwọn náà. Oh girl. Ṣùgbọ́n ṣá Liz ní bá sọ̀rọ̀. Kí là ń gbé tá ń gbé. Ilé ayé live and let go ni now. Òun náà ṣá ní babaláyé tó ń kú sí ìgboro. Kí lè tí ò lè máa fi babaláyé yẹn console rẹ̀. Tí Súnkànmí bá dé consider tó rò pé òun fẹ́ accept ẹ̀ but fine. Kí ni? Liz. Liz ti ẹ̀gbọ́n ju gbogbo nǹkan yẹn lọ. Liz wise gan. They drive like they're crazy. Yes, baby. Sure. That's amazing. Everything. I enjoy everything. Yeah. Sure. Sure. Well, baby, thank you very much. I really appreciate it. Wish you could to bring me daily. I just went to fellow. It's okay. Wow. You need to say uncle. Àbáyọ̀mí, ó kí ń gbàgbé nǹkan ṣá. Pẹ̀lú bíi ti báwo, wọ́n náà mọ ọkọ tó wà nílẹ̀ náà. It's alright, it's fine. Okay. Have it. Oh, dọ́là ló ní. Ṣé wọ́n tún máa ṣe wàhálà láti tún lọ máa ṣe ó ní ìsinmi náà? But baby, nǹkan tó sọ fún mi pé fowó ṣe ni kò fi ṣe o. Báwo ló ṣe ń sọ̀rọ̀ báyìí? Mo sọ nǹkan tí ó mọ nǹkan tó wà nǹkan ló mọ nǹkan tí fẹ́ fi ṣe náà. Ṣébí kí n kàn ra mọ́ kí n change mọ́tò kí n dẹ̀ ọ̀rẹ́ mi Gbénga tó ń bọ̀ láti Amẹ́ríkà. Ó ní party ń bí so kí n lọ síbẹ̀ kí n support ẹ̀, kò fọ̀rọ̀ mi ṣeré. So it's only right kí mi náà represent. Fine. It's alright, no problem. Alright. Thank you. Alright, I'll call you later in the day. The snake girl, ooh, with a long thin reptiles without legs. Túndànù jàre kó ṣì dànù àwọn wèrè dà. Kí ló dé? Kí lẹ fẹ́? Kí ìyẹn náà ni. Wèrè tó ń gbé bíbá yìí dà. Kò sí wèrè kankan tó ń gbé bíbá yìí o. Ìwọ ò mọ̀ pé tó gbà ẹ́ síṣẹ́, ò mọ̀ pé wèrè ni. Àwọn ọ̀gá tèmi ò ṣe wèrè o. Wo bí ìṣàlàyé nǹkan tó fẹ́ wá ṣe fún ẹni o. Ìwọ máa wo fíìmù o. Má dà fún mi o. Kí ló ṣẹlẹ̀? Ó ní iṣẹ́ tí mo wá gbé fún ẹ. Tàrẹ náà lóde yìí. Excuse me, ta ni ẹ? Ta ló béèrè? Ìbéèrè. Ṣebí Sunday nìkan ló ṣì pé. Tó bá wù ẹ́ kó pe sójà wálé ni. Kó pé Ọlọ́run gan kó sọ̀kalẹ̀. Kò séyàn tó máa gbà ẹ́ lọ́wọ́ mi. Sunday. Mi ò mọ̀ wọ́n rí. Ọkàn pariwo. Make sure pé o miss any shot. Shot yẹ bẹ́ẹ̀. Dúró sẹ́gun tó dáa. Torí pé mo fẹ́ kọ́ idiot lọ́gbọ́n. Mo fẹ́ fi ẹ́ kó àwọn obìnrin bíi tiẹ̀ lọ́gbọ́n ni. Tó jẹ́ pé ẹ máa rí ready-made. Ẹ ní mọ̀ pé èèyàn kan ló wà níbi kan tó ti ṣiṣẹ́ finished product. Ẹ wá rí ọkùnrin tó wá finish tán. Ẹ máa ṣojú yín ṣoṣoṣoṣo. Níbo ìbọ̀rọ̀ ìbọ̀rọ̀ kó ṣì dànù. Ó yà wèrè ni. Gbọ́kọ́gbọ́kọ́. Nínú gbogbo ọkùnrin tó wà nílé ayé. Lásùn tèmi. Ọlásùnkànmí tèmi ló rọjúmọ́ àbí. Gold digger. Mo ready fún ẹ, máa bá ojú ẹ jẹ́. Ìwọ ò record. O fẹ́ kí mo bá action mi máa waste. Máa dín pẹ̀lú ẹ̀. Ó pẹ́ lẹ́rìn àgbẹ̀. Ó dà kó lè rẹ́ pé mo gbóhùn ṣeré ṣá. Àǹtí ẹ má bọ̀tà. Ẹ bọ́tà ẹ má bọ̀ síta. Sunday. Lé àwọn ọjọ́ jáde. Ayé tó sì máa jù. Ìwọ ò record ni wẹ́rẹ́ ní ẹni. Mo ní kò record.
ìyàwó mi ìwọ la máa bẹ̀ ọ́ ó ti gbọ́ má bínú sí wa fìyè dénú sórí àwọn ọmọ kan wà wọn ò níran ó dẹ̀ lè fi rẹ̀ wé wọn nítorí pé ìwọ wá láti ibi tó dáa àwọn ọmọ pa mí ń kú wọ́n pọ̀ ní títì àbí kò yẹ má ṣàbínú ṣó ti gbọ́ ṣùgbọ́n nǹkan tó wà nílẹ̀ yìí kí má purọ́ fún yín ẹ̀yin lẹ fà ẹ̀yin méjèèjì yìí. bí ti báwo sà. ó ṣe ọmọ mi ẹ já mọ́ bí tẹ́ ń lọ ọ̀rọ̀ tẹ̀dẹ̀ ní kí bàbá má gbọ́ àwa tá máa parí ẹ̀ náà la wà lórí ìjókòó yìí ẹ jẹ́ ká mọ̀ bí tẹ́ ń lọ ó yẹ ká ti mú ọjọ́ ìgbéyàwó ká ti mú déètì. ó sọ sí nǹkan tí mò ń sọ yìí. bí kò ṣe iye yín náà ni òye mi náà bó ṣe máa ń ṣe sí mi nìyẹn and with the look of things I don't think she really loves me. Hold on, I don't get that. You don't think she loves you? I don't understand. Remy, what's going on? Mo ṣe bó sọ fún mi wípé ẹjọ́ máa ń ríra yín ẹ ní ọ̀rọ̀ tẹ́ tí ń sọ bọ̀ tó dẹ̀ tí ń gún régé. In fact, you told me that he came to the office like me. Isn't that true? Daddy ẹjọ́ torí Ọlọ́run mo fẹ́ rí yín. ẹ sọ̀rọ̀ sí nǹkan tí wọ́n mi sọ nípa. ọ̀rọ̀ yẹn yé mi sir, but I need to see you privately sir. Ẹjọ́ sir. Daddy, bí èmi àti ń ṣe sọ́kọ lélẹ̀. Daddy, kí ló dé tẹ́ ṣe ń bí mi nínú ẹ ń jẹ́ kí inú mi máa bàjẹ́. Ṣé àdéhùn tèmi àti yín jìjọ ní lélẹ̀? Èmi bẹ́ẹ̀ ṣe àdéhùn. Daddy, ẹ rántí àdéhùn wa. Ẹni pẹ̀lú ò ṣe covenant kankan ṣàdéhùn kankan náà. Daddy, tí ẹ sọ wípé ní time tí bá ti máa ní ọkọ ẹ̀yin lẹ máa fẹ́ mi ẹ rántí. Sir? Kí ló dé tó ń dààmú mi? Mi ìdáhùn láàmú, I am loyal to her. Ó ń dààmú láàmú. Ẹjọ́ wo ni mo ṣe wá síbí tó ń rọ̀ṣẹ̀ lọ sí hospital? Má dá láàmú mọ́. Ó dẹ̀ mọ ipò tí mọ́mí ẹ wà. Mi ò ní dáhùn láàmú mọ́. Is that a promise? Yes, sir. Ò ní dáhùn láàmú. Yes. Ẹ wo, ṣé kí n má tún yín? Kẹ́ tó dé bí báyìí, ńṣe lọkàn mi wà lẹ́nu mi báyìí. Tẹ́ bá rí bí ọmọ yìí ṣe ń gbọ̀n. Tẹ́ bá rí bó ṣe yíjú dà báyìí tẹ́rù bẹ̀rẹ̀ sí ní bá mi pé àbí kí ló fẹ́ ṣẹlẹ̀? Kí ló rí tí mo ánsà kọ́ lẹ́yìn fún? Pẹ́ tí ń bọ̀ ń bí. Bára ẹ̀ ṣe balẹ̀ nìyẹn. Ọ̀gá, ṣé o ti wá jẹun? Oúnjẹ kò jẹun o. Ọgọ́, o jẹun. Kí ló dé tó jẹun? Màá jẹun sìn. Màá jẹun. Ọmọ ńlá. Daddy, ẹ lè jẹ́ kí n máa fẹ́ mú mi so that ẹ máa lè sùn sọ́dọ̀ wa. Ẹ gbà mí. What are you saying? Ẹ gbà mí. Kí ló sọ lẹ́nu ọ̀rọ̀ ọmọ yìí? Ọmọ ńlá. Ẹ kú. Mi ò sọ nǹkan tó jọ bẹ́ẹ̀ fún mi tí ẹ sọ létí èrè ní ìmọ̀ bí tó ti rí nǹkan tó rò. Mo mọ̀. Ẹ gbà mí. Àbí alákòóbá wo ni? Ẹ máa ọmọdé yìí gan wọ́n lè kó báyọ̀. Níbo ló ti rí nǹkan tó ń sọ? Rẹ̀mí lẹ́kùn. Alákòóbá máa lọ́mọ ìkẹ́. Ọmọdé ń ṣe. Sórí dáàdì ẹ̀ ọ̀rẹ́ tímọ́tímọ́ mi ni. Aláàánú mi ni bàbá ẹ̀, olóore mi, ọlọ́rọ̀ mi. Ẹni tó fẹ̀yìntì, òun ni dáàdì ẹ̀. Báwo ni ṣe máa wá dà tó máa jẹ́ pé ìyàwó ẹ̀ ló máa kó mi kú láti fẹ́? Ìyẹn ò possible. Ìyẹn ò possible. Ó dà já ṣe báyìí. Rẹ̀mílẹ́kùn. Yes. Sórí tí wọ́n bá ti dàgbà tó ti dàgbà ìwọ ni màá fẹ́. Ṣé wàá fẹ́ mi? Daddy, ọmọ kékeré ni mí. Ẹ tó bá ti dàgbà ni mo sọ màá fẹ́. Is that a promise, sir? It's a promise.
mo ń promise ẹni ẹ̀wọ́ náà wá promise mi ní kankan wípé ò ní dààmú mi láàmú mọ́ ò ní sick ò dẹ̀ ní ṣàìsàn. Yes, sir. Yes. ò ní sick mọ́ ṣe ti gbọ́ ṣe ó ní ò ní ṣàárẹ̀ mọ́ òun ò dẹ̀ ní dá yín láàmú. Ẹ ṣeun mo dúpẹ́. ẹ ṣeun rẹ̀ mi. Ẹ ṣeun. Sùn padà. Ṣé kí n lọ gbóúnjẹ wá ń sìn? Bẹ́ẹ̀ ni mà. Mo ṣe ẹ ṣé mo dúpẹ́. Ọmọ ńlá. Ọmọ kékeré mi. Ẹ gbà mí. Ìyá mi lẹ́kún. Jókòó. Èmi fi ń bẹ ṣeré ní gbogbo ìgbà yẹn. Ọ̀rọ̀ orí àwọn lásán ni. Tó bá rántí dáadáa, wàá rí pé ní gbogbo ìgbà tá à ń sọ yìí, ó máa ń ṣàárẹ̀ tó máa gbóná gan-an. Tí ìyẹn bá ti wá bá mi, a ní ẹ gbà mí o, ẹ jọ̀ọ́ ẹ wá sọ́dọ̀ wa o. Nítorí tó bá ti rí yín, ó dàbẹ́ nípa rẹ̀ máa ń yá o. Ni mo fi wá sọ́dọ̀ yín jọ yẹn, tí mo fi sọ pé Rẹ̀mílẹ́kún tó o bá ti ṣàárẹ̀ mọ́, máa fẹ́ àwàdà lásán. Àwàdà lẹ́ ń ṣe ní gbogbo ọdún yẹn. Àwàdà ni. Èmi ò kà sí àwàdà o. Tí ẹni ẹ máa fẹ́ mi. Adídádé lè sọ fún mi pé àwàdà lẹ́ ń ṣe. A ní mi lè gbà bẹ́ẹ̀. A ní mi lè gbà sà. Kò possible mi ò lè gbà àwàdà. For how long sir? Kò possible sir. Ẹ sọ pé ẹ máa fẹ́ mi, ẹ dẹ̀ gbọ́dọ̀ fẹ́ mi ni. Ṣé ẹ ti bínú báyìí? Ṣé ẹ ti bínú báyìí? Ẹ má bínú. Ọlọ́run ló ń ṣọ́ wa o, a kàn ń fowó gbọdẹ ni. Gbogbo àwọn síkírọ́rìtì àdúgbò wa pátápátá gbogbo wọn ti sùn. Wọ́n ṣẹ̀ lọ ń bá mi jí wọn lẹ́yọ kọ̀ọ̀kan báyìí nínú ibi tán sùn sí. Ẹ lè dá wọn lẹ́bi, ilẹ̀ ti ṣú gan. Lọ́wọ́ àwọn ọlọ́dẹ tá à ń sanwó fún, ilẹ̀ ṣú, olùṣọ́ ni wọ́n. Ẹ bá wà lára ẹ̀ sí. Ẹ wo iṣẹ́ olóko ń gbọ̀n pẹ̀pẹ̀ ní orí òtí ẹ̀ yé mi bó ṣe wà yìí. Mo ti wà ókè sà. Wọ́n náà ti wà ókè. Kí ló wí? Mo ti wà ókè. Ṣé bí ẹni. Ẹ gbà mí, ìwọ ti wà ókè, ìwọ ọmọ yìí, pẹ̀lú bó ṣe ń gbọ̀n pẹ̀pẹ̀pẹ̀pẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní dà mí láàmú, ó ti wà ókè. Kí ló wá lé mi kiri látàárọ̀ fún báyìí tó ń jẹ́ kí n máa gbọ̀n kiri? Ẹ wò ṣe ẹ lọ sọ sọ́dọ̀ bóyá. Kọ́ wa lọ sùn sọ́dọ̀ wa bí ti báwo wọ́n tà nílé tí wọ́n. Kí wọ́n lọ sọ sọ́dọ̀ mi. Rẹ̀mílẹ́kún. Sir. How are you? Fine. Ready? Sir. How are you? Yes, sir. Ṣé o mọ̀ pé o kì í ṣọmọdé mọ́? Kí ló wá dé tó ń dá mọ́mì ẹ̀ láàmú? Mo dà wọ́n láàmú, mo fẹ́ rí yín ni. O fẹ́ rí mi. So nítorí pé o fẹ́ rí mi ló ṣe ń yọ màmá ẹ lẹ́nu. Láti ẹ̀yin náà wá sọ́dọ̀ wa mọ̀. Mi ò wá sọ́dọ̀ yín. Bẹ́ẹ̀ ni sà. Ọ̀dà ó ti yé mi. Ẹ jẹ́ àwa ṣe báyìí. Every Friday bíi ti èní yìí, màá rán driver mi kó máa wá gbé ẹ. Kó máa gbé ẹ bọ̀ ní ilé ọ̀dọ̀ mi bí. Wàá máa ṣe weekend lọ́dọ̀ mi. Ọlọ́run dẹ̀ ṣe ìkejì ẹ náà ó wà nílé. Ẹ lè jọ máa bára yín ṣeré káàkiri. Ìyẹn ńkọ́? Ìyẹn wà òkè sà. Ìyẹn wà òkè. Ó dà, èmi ti dùn ẹnu sìn. Ìwọ náà mo wá fẹ́ kó dùn mí nú. Mi ò fẹ́ kó máa síkì mọ́. O ti gbọ́, mi ò fẹ́ kó máa síkì mọ́ rárá àti rárá. Yes sir. Àbí o ò fẹ́ kí n fi ẹ́ ṣèyàwó mọ́? Mo fẹ́. O fẹ́?
It's okay. Ọlọ́run á wò ẹ́. Ṣé o ti gbọ́? Ọlọ́run á dẹ̀ sí. Ẹ gbà mí. Ìtorí lásùkàn mi ọmọ mi. Lèmi ṣe ń pè ìyàwó mi. Daddy, àdéhùn tó wà láàrin èmi àti ikọ́ nìyẹn. Covenant tó wà láàrin èmi àti ni pé ẹ lè fẹ́ mọ́mì mi pé èmi lè máa fẹ́. Ẹ bá mi fi ṣàwàdà pé ẹ kí wá fẹ́ ọmọ yín tó bá yá kó possible sir. Ẹ̀yin mo gbọ́dọ̀ fẹ́. Rẹ̀mílẹ́kún, o ò lè fẹ́ mi. Ẹ̀yin mo máa fẹ́ sà o. Junior ló lè fẹ́. Mi ò fẹ́ Junior. Pẹ̀lú ọjọ́ orí mi. Yes. Wọ́n ń ṣeré yìí. Ọkọ tèmi ló sọ pé ó fẹ́ fẹ́. Kò jọ. Remy, why are you behaving like this? You want to marry this man? Eh? He's like a father figure to you. Ó ń ṣeré ni. Ibikíbi tí kìnìún bá tọ̀ sí. Ẹranko tó bá gbabẹ̀ kọjá, ó máa dòkú ni. Bí orí ṣe lágbára tó gan, tó bá gbabẹ̀ kọjá ó dòkú. Àná mi, kí ló tí ì sọ? Kí ló dé? Ọ̀rọ̀ yìí pọ̀ jù. Wọ́n lànà yín, mo fẹ́ mọ lọ́wọ́ yín ni àbẹ́ fọmọ lọ́wọ́ mi. Stop calling me your in-law, please. Mo bẹ̀ yín ni. Ṣé ẹ bá mi bẹ̀rẹ̀ ó bẹ̀ yín gan? Ẹ wo, ṣé rí bẹ́ẹ̀ ṣe ń wo yìí? Ọmọ kékeré ni kò mọ tó ń sọ. Kò mọ implication nìkan tó ń sọ. Remy, what is wrong with you? What is all this? Má kó bá mi wọ ọmọ yìí kẹ́ ẹ̀. Má kó bá mi. Rẹ̀mílẹ́kún. Ẹ wo, ẹ yà jẹ́ kó yé o. Tí ò bá yé, ẹ jẹ́ kó yé. Tó bá sì ti ya wèrè ẹ lọ mú so. Ibi báyìí ò kì í ṣe ibi tó ti ń wo wèrè. Ẹ má bá mi bá sọ̀rọ̀ náà ni. Ṣé mo kó gbọ́rọ̀ sí yín lẹ́nu pé mo fẹ́ ọmọ yín? Gbogbo wa náà la máa jọ bá sọ̀rọ̀. Níbi tọ́rọ̀ dé dúró. A jọ máa bá wọn sọ ni o. Ẹ jẹ́ kí n lọ bá rẹ̀ yín lẹ́kùn. Ó jọ ń wà, ẹ má bínú. Remy! Remy! Ó sọ pé mo ṣe convenant pẹ̀lú mi. Ṣé convenant lọ́wọ́ ń pè yẹn àbọ̀rọ̀ orí àwọn lásán? Kí ló ń ṣọmọdé yìí? Ìgbà tó ń bá ṣàdéhùn ó rántí àbí. Ó rántí àbí. Má bá mi sọ gbogbo tó ń sọ yẹn. Má bá mi sọ rárá ni. Irú ọmọdé ló ń ṣe nǹkan tèmi ní nìkan lòun ibi tí ń gbégbà kan ló gbégbà. Ó yẹ kó mọ̀ pé mi ò lè ṣe wú ẹ̀. Ìyàwó. Ó wá yọjú sí wọn àbí? Ó tiẹ̀ dà bẹ́ẹ̀. Wo, jẹ́ kí n sọ fún ẹ. Ọmọ tó ní ìyá òun ò ní sùn, òun gan náà ní fojú korun. Àwọn méjèèjì jọ máa ṣe ṣọ́ọ̀rù ni. Oh. Now let me tell you this. Aṣákòókò àti kòkó ẹ̀jọ̀ máa ń gbẹ ni. Àwa lè máa lówó lọ́wọ́ o, ṣùgbọ́n aṣọ tí ìpín wa bá bọ́ sílẹ̀, ẹranko kẹranko tó bá wọ̀ sọ́rùn, ó máa gun pa ni. No sọ̀rọ̀ náà. Ṣé o fẹ́ sọ̀rọ̀ ni? Sọ̀rọ̀ kí n bù ẹ́ mọ́lẹ̀. No sọ̀rọ̀. Èmi ló fi ń rẹ́rìn yẹn àbí? Èmi ló fi ń rẹ́rìn. So ìwọ bá sọ̀rọ̀, mo ń dúró kó sọ̀rọ̀ ni. Kí wá deal pẹ̀lú ẹ̀. Kí n bù ẹ́ kí gbogbo ara ẹ̀ pọ́n. So ọ̀rọ̀ mi ò lé sí àbí? Ready àti sọ anything? Nonsense. Ìwọ jẹ́ kí n pàdé ẹ nínú bíbá ẹ̀. Á yà ẹ lẹ́nu kan tí máa ṣe fún ẹ. Nonsense. Ìwọ jẹ́ kí n tún rí ẹ. Kí ló tún wá ṣe lé mi? Ilé ẹ̀. Tí èmi Lizy wá ṣe nínú ilé ẹ̀. Ibo ni mi bá wà? No, ṣó ti fún mi ní ọkọ tí mo fẹ́ máa lọ sílé ẹ̀ ni? Oh, you think you can just leave me and move on with your life bí ẹni pé anything ò ṣẹlẹ̀, right? Because of that thing? You lie. Now let me tell you. Kó tètè mọ̀, kó dẹ̀ stick sí ẹ ní memory pé èmi àti ẹ báyìí, àjọlẹ̀pọ̀ báyìí ni. Bí bread and butter. Bí gúgúrú àtẹ̀pà. Okay? Kò sí nǹkan kan tó lè yà wá. In fact, pẹ́ńsù mẹ́wàá gan ò lè yà wá. Kó tètè mọ̀ bẹ́ẹ̀. Kò síbi kankan tí mo ń lọ, ibi tí màá kú sí ni mo ti wà. Jẹ́ kí n wá sọ fún ẹ for the last time. Má ever nílé ayé ẹ wá sínú ilé ìmọ̀. Kẹ́mi má wá síbí báyìí mọ́. Because of that thing. Torí kíní tẹjọ́ tó ń ṣẹ̀ṣẹ̀ tó tẹjọ́ ń gbéra yín kiri. Look, gbogbo nǹkan ni mo lè gbà lọ́wọ́ ẹ o. Right? Gbogbo nǹkan ni mo lè gbà mọ́ra. Má ever nílé ayé ẹ embarrass wife mi. Right? Wife.
ìyẹn ló fẹ́ fi ṣe wife and you are proud to say. Kí ni mo ti fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀ gan? Kí ló rí lára ẹ̀? Ó ṣe ń ṣe bí olójú kòkòrò báyìí. Kí ló wà lára ẹ̀? Kí ló rí tó kí tó ranjú mọ́ ẹ? Oh, àbí torí bọ́kàn ṣe funfun. Tó ẹni tó jẹ́ pé escape albinism ni. Ìyẹn ló ń jọ ẹ lójú. Tó fi rèkó ti rí nǹkan. Husband snatcher ni kò dẹ̀ sí ẹnikẹ́ni. Ó ṣìrìn ni. Ó ṣìrìn débi báyìí ni. Èmi dẹ̀ ti lè lọ bẹ́ẹ̀ yẹn kò dẹ̀ ní padà wá mọ́. Now leave my house. Kò lè mi. Níbo? Ó máa jọ mí lójú gan. So you expect me to just live your life like that? Ládúró bẹ́ẹ̀ mi ṣe dúró tiẹ̀. Ládúró gbogbo ìyà tí mo jẹ lórí ẹ̀. Ṣé ó gbàgbé ni àbí memory ẹ̀ wọ́n kó nǹkan tó wà ní ọpọlọ ẹ̀ kúrò? Oh, ìwọ tó jẹ́ pé wọn ò bá ti padànù tó bá ti waste ẹ̀. Nígbà òjò nígbà ẹ̀rùn tí mo dúró tiẹ̀. Gbogbo ìgbà tó tútù máa mú ẹ tó máa pè mí lóru. Ibo lèmi wà kémi máa bọ̀ tó máa wẹ̀ tó máa ká mọ́. Gbogbo ìgbà tó máa dàbí pé òun ronú tó máa wẹ̀ tó máa keep company ẹ̀ tí máa bẹ́ẹ̀ sọ̀rọ̀ lórí fóònù tó máa rẹ́rìn kàkàkàkà. Ṣé o ti wá rí reason tá a fi lè ever were compatible? Ìrègùn ti bẹ̀rẹ̀ nìyẹn o. Mi ò ṣe ní sí. Leave my house. Leave my house. I'm not leaving. Leave my house. Wọ́n ṣe nǹkan tó bá wá ṣe fún mi. Leave my house. I'm not leaving. Leave my house. Leave my house. What? Wọ́n kí ló fẹ́ ṣe? I'm counting for you. Ó ka nọ́mbà fún mi. Leave my house too. Ó yá lù mí. Leave my house too. Àwọn tó máa record wá ti wà ń bì báyìí. Yé! Ó máa gbé mi. Yé! Àwọn tó wọ́ domestic violence. Liz, tó bá yẹ pé nǹkan tó fẹ́ nìyẹn, gbogbo lè support ẹ̀. Kò fi agbọ́n ta Ọlásùnkànmí àti gbogbo ẹbí ẹ̀. Kò gba omijé lójú wọn gẹ́gẹ́ bí àwọn náà ṣe gba omijé kíkorò lójú ẹ̀. Ẹ wá gbọ́ o, láti òní yìí lọ, àwùjọ yóò sì fún ìkà, ọ̀dájú, onílara, dúkùú àbí ìtẹ̀m̀bẹ̀lẹ̀kù ènìyàn. Because once trust is broken, sorry means nothing. Observation. Observation suspended. Aya ń tọ́jú ọmọ ẹ̀ ṣe. Ló bá fọ́ lójú. Ṣẹ́yìn ò mọ̀ pé bí eré labẹ fẹ́ lọ kọ́ sọmọdé ni. Blade. Ẹ má jẹ́ ká fàbẹ̀ fárí ìṣeré o. Why? Liz, the ball is in your court. It has a jaws that is capable of consideration, extension, and to bite. Obìnrin ejò olóró. She is capable of consideration, extension, and to bite. Ó lè gé èèyàn jẹ. It can bite. Ó lè pànìyàn. It can bite. Ejò olóró. It can bite. Obìnrin ejò. It can bite. That snake girl. Ejò! Mami! Ejò! Mami! Ejò! Ṣé òun wọn pé kọ́ ni òun gbọ́ yẹn? Ó bẹ̀rẹ̀ wàhálà nìyẹn tó bá ti wo gbogbo nǹkan lórí fún mama pariwo. Ejò báwo? Ejò báwo ni? Ejò báwo? Ejò báwo ni? Yé! Ẹ gbà mí! Ejò báwo? Ejò báwo ni? Mo pé! Ẹ gbà mí o! Mo pé! Oya, wojú mi! Mo pé! Yé! Mo dáràn o! Ẹ gbà mí! Mo pé dákun! Wojú mi! Mo dáràn o! Ṣé ẹ̀ṣẹ̀ àwọn pẹ́rẹ́ǹtì wa ni? Àbí ẹ̀ṣẹ̀ àwa ọmọ? Because kò yé mi. Báwo ni mo pé lọ́lá ṣe máa dédé kú just like that? Ṣé ejò máa dédé bùyàn jẹ nílẹ̀ Yorùbá ni? Ọlásùnkànmí. It's painful, but all the same, you have to take heart. Be a man. Nǹkan tó ti bàjẹ́ náà.
máa rántí wípé ìwọ ni olórí ilé, ìwọ ni bàbá wọn. Nígbà tó bá ń ṣe báyìí tó bá bára jẹ́ tó báyìí, báwo ló ṣe fẹ́ kí dáàdì ṣe feel? Báwo ló ṣe fẹ́ káwọn àbúrò yòókù náà ṣe feel? Please. Mo pé lọ́lá tí kú nìyẹn. Ọmọ ọdún mélòó ni mo pé lọ́lá tó kú olùwà? Lásìkò mi. Díẹ̀díẹ̀ kò sẹ́ni tí ò dùn. Ìbánikóró mọ̀. Má fi nǹkan tó ti bàjẹ́ kó tún fi bà nǹkan tí ò ti bàjẹ́ jẹ́. Please. You have to be a man. Please. Kí ni mo pé lọ́lá tí ìgbélé ayé ṣe? Wọ́n lọ drop èmi sílẹ̀. Lọ́lá tí ìgbélé ayé ṣe. Gbàgbé lórí gbogbo ẹ̀. Ọlọ́run ló fún wa, Ọlọ́run ló gbà. Kọ́lọ́run jẹ́ kẹ́yìn tó kù kẹ́ mọ́ dádì yín lọ́wọ́. So we need it. Okay, I'm trying to be a man. No? Please do. Lọ drop me. Lizy was arrested. How? I was surprised too. Because nǹkan tó ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì, nǹkan tó lè settle láàrin ara wọn ni. Still, mi ò get it. Kí ló ṣẹlẹ̀ láàrin wọn? Issue tí Lizy wá report fún wa nígbà yẹn. Nǹkan tó fà nìyẹn. No. Dídákẹ́ ẹkùn wa kò ń ṣe bí ìtọ́jọ́. Kí lè má dá oró? Òun la ṣe ń fi ọmọnìyàn ṣe gbogbo nǹkan tá à ń ṣe. No! 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 And guess. Don't even try it. Kí ni reason tí mo fi wá bí báyìí? Ọlásùnkànmí. Yoruba proverb says, ewúrẹ́ kì í gbàgbé ìlérí. Kò yẹ kó rí báyìí. Ta lewúrẹ́? Ta ni kejì tó sọ yẹn? Àgùntàn wa ni ẹ́. Tá ti ń tọ́jú tipẹ́. Ṣé o mọ ìgbà tá fi ń ṣọ́ ẹ kiri ṣá? Kó má bàa ṣàn kó má wọn tó ní ẹ lọ́wọ́. Mo ti wá rí nsìn pé I really mean business, right? Ọlásùnkànmí. Má sọ fún mi pé o fẹ́ máa try láti máa record voice wa. Èmi record voice yín lẹ́yìn tí mo ti fi sí live video so that the whole world can see us. Oh wow. Bravo. O try gan. You can go ahead. But mo fẹ́ bi ẹ́ ní ìbéèrè kan. Kí ló fún ẹ lárí dájú wípé Lizy ló wà behind gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sí family ẹ? Look, gbogbo wa la mojú arókò sọ, gbogbo wa la mojú arókò má sọ, you guys are snakes. Ejò dẹ̀ ló ń pa àwọn àbúrò mi. Kò wá ṣe pé ejò ń pa àwọn àbúrò mi nìkan, èmi gbọ́dọ̀ fún wa ni wọ́n fún ojú ejò. Kí wá ní ìtumọ̀ yẹn? Ìtumọ̀ ni wípé Lizy ti sọ fún mi láti ìgbà tí mo sọ pé mi ò fẹ́ mọ́. Ó ní pé màá fi èmi àti àwọn ẹbí mi para ilẹ̀kùn. Ẹ wá sọ fún mi, ta ló ṣe tata ní ìjọ ta ló bẹ̀rẹ̀ sọ́mílì mi? Lásùnkànmí, don't get it twisted.
tí Liz bá tiẹ̀ fẹ́ pa àwọn aráyé lẹ́kún àbí tó fẹ́ fi ẹbí ẹ̀ pa aráyé lẹ́kún ìbọn ló máa lò kò ní lo ejò. Ìbọn ló máa lò owó tó wà nínú Liz ó ju owó tí mo tiẹ̀ lọ nǹkan tí gbogbo yín mọ̀ nìyẹn ó ju owó ẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí lọ. ọlọ́sibọ́ mi get it back take it back lóòótọ́ ejò ni wá too dangerous still we are loyal. Can you listen to your slogan? Dangerous but loyal. I'm out of here. Súnkànmí. Mo fún ẹ títí di alẹ́ yìí kẹ́fì release Liz. Tó bá kọ̀ bẹ́ẹ̀ release Liz. Àjẹ́ á jáde lọ́sàn-án gangan. Ṣé wá rí jẹ́ kí n sọ́kàn fún ẹ? Gbogbo nǹkan tẹ́ ti ń rí látijọ́ yìí. Ejò ń pa àwọn ẹbí ẹ. Ìwọ gangan fojú ara ẹ rí ejò. Rìhásà ní gbogbo yẹn o. Tẹ́ bá kọ̀ tẹ́ bá release Liz. Àjẹ́ á jáde lọ́sàn-án. Ẹlẹ́yẹ á fọ̀hún. Èmi ni mo sọ bẹ́ẹ̀ fún ẹ. Àtàjẹ́ o, àtẹlẹgbẹ́ o, àtẹjẹ́ o, all of you will be arrested. Guy, I will advise you to take it as your last warning. Ọjọ́ abúgi kọ́ ní gíjà. Ọjọ́ abúgi kọ́ ní gípàdé. Sọ̀rọ̀ o tún ti wá hùwà ibi ẹ̀ ń bì. Kí làwọn ladies ẹ̀ ń ṣe fún ẹ? Ó lórúkọ tó ń pera wọn ni. Wọ́n ní snake girl làwọn. Mo ti rò ó pé nígbà tí mo ti ṣán wọn yẹn, wọ́n máa ṣán mi padà ni. What do you mean? Ṣé mo ṣe ń wá síbí báyìí ni? Mo ò lè wọlé kẹ̀. Rubbish ò lélẹ̀. Call Steve. Hello, Abayomi. Abayomi, hello. Cut. Okay, let me redial it. Hello. Abayomi, I can hear you clearly. Hello. Oh my God. Darling. So sọ fún mi pé ń bọ̀ náà. what do you mean? So mo ní láti máa kọ lẹ́tà kí n tó wá sílé ẹ̀. No, kì í ṣe bẹ́ẹ̀. Ohun tó ṣẹlẹ̀ rèé mo ò pọ̀ tó sọ fún mi náà. Kí ẹ máa gbà mí kẹ̀, mi ì sọ fún ẹ. Ta ló wà ní mọ́tò yẹn? N tí n fẹ́ sọ fún ẹ náà nìyẹn. Àbúrò mi nìyẹn. Àbúrò ẹ lò lè introduce sí mi. Tó wà important. Mo fẹ́ sáré gbé lọ síbì kan, mò ń rush mọ́ báyìí ni. Really? Bóyá wà dúró dè mí. So màá fẹ́ kó lọ jókòó táwọn mẹgáàdì ẹ̀ ń bẹ̀ yẹn, ṣó ti yẹ máa sáré lọ, máa padà wá. Kí mi jókòó tí àwọn mẹgáàdì? Ṣé o realize pé ojú òun rọ̀ ṣá? Má wọ̀rí, wọ́n máa entertain ẹ. Má make sure pé mo bá ẹ o, make sure pé mo bá ẹ ṣùgbọ́n. Ọkùnrin ṣá. Ọkùnrin ṣá. No problem. Ilé làkó tí yóò kó dé. Ariwo òkun.
kò ní kẹja má sùn. Dídákẹ́ ọ̀sà kò ní kẹja má jẹ̀bi ọ̀rọ̀. You have to know what you are doing. Mo rẹ́ra mi sílẹ̀ fún ọmọkùnrin yìí. Gbogbo nǹkan tí mò ń ṣe nítorí ìlọsíwájú ẹ̀ ni. Ṣé wá yẹ kó ṣerú eléyìí fún mi? Jọ kí ló rò pé ó máa ṣe fún ẹ? He will definitely do it. It's going to hurt you more. Àbí ọmọ adarí òun kọ́ ni. Wọn ò ní oore kan báyìí lára. Tí ẹ bá ṣoore fún wọn, ibi náà máa fi san fún yín. Wo sórí ìwọ lèmi fẹ́ bá sọ̀rọ̀. Nǹkan tó ṣẹlẹ̀ yìí kò ní pé kó stop láti máa ṣoore tó ń ṣe o. Ṣùgbọ́n mi torí mo ṣoore kò gbè mí ó lọ́wọ́ kan ìkà nínú. Tó o bá dẹ̀ ṣe nǹkan tí Elédùmarè ní pé kò ṣe àfàìmọ̀ kó má jẹ̀bi lọ́jọ́ ìdájọ́ o. Mi ò fẹ́ jẹ̀bi o torí ẹ̀ ló jẹ́ kí n fọ̀rọ̀ mi lọ. Ẹ̀yà ibo ló ti wọ́n fọ̀rọ̀ ẹ lọ ayé wa dà kò sáyé lọ́dọ̀ tèmi bẹ́ẹ̀ gbọ́n mẹ́rin lórí half plot ṣáyé wà ní kò gbà wọ́n. Ọdẹ má pa mí, ọdẹ má pa mí. Ẹ̀mí mi ò gbé, ẹ̀mí mi ò gbé. Ikú oró lé ó ga jù, ikú oró lé ó ga jù. Ẹ̀mí mi ò gbé. Ọdẹ má pa mí, ọdẹ má pa mí. Hi, my fans on Instagram. Hey, customer me. Thanks so much for always patronizing me. Oh, yeah, ṣé tí really tí mo tún wọ̀ èmi náà ni mo ń tà. So I have the small size and big size. Ẹ jọ̀ọ́, yes, now soon get to the shop. Ẹ má fọ̀. Ẹ mọ̀ pé mi kì í tàṣà. Baby, you are here. Meet my bobo. My baby is here. I'm on live video. I'm on Instagram now. Baby live. Like, oh, sorry, don't mind him. He's a shy type. Ẹ mọ̀ ọkọ mi máa ń tijú gan. So yẹ̀yìn ẹ dẹ̀ mọ̀ kọ́ ọkùnrin tó máa ń tijú. Kọ́tà yìí máa ń fẹ́ àwọn abẹ̀bẹ̀ lúbẹ̀ nìyẹn ṣó ti yẹ̀yìn sìn. I should go and cook for him. Bíbá wo ṣọ́sọ́ wípé mi dáná fọ́kọ mi. Mo ti dáná fún bébì mi ẹ ṣe. Yeah, she's cooked. Thank you. You can hear him now. Yeah. No problem, no problem. And now, ẹ má wọlé máa DM yín sí máa surprise for yín DM. Okay. Yes, money big size, money small size. Ẹ ṣe gan. Thank you so much. Asante. Baby, ṣorí woman tó pé dájọ́ sọ̀rọ̀ sí mi. Kò sí nǹkan tí máa post láyé ìbáyìí. Woman ni máa kọ́ comment. Ó tún bá mi rajà. Ifá ó nice gan. Anyway, ẹ̀yin lẹ mọ̀. Ṣé kí n padà sí live ni? Torí pé tá à ń sọ látẹ̀kọ̀ yín lẹ́mọ̀ ló kàn sùn. Wo anyone tó bá wọ̀n, just do your thing. Ṣé nǹkan kan bí? Wọ́n padà nǹkan tó ń jowó fèmí nìyẹn ò jẹ́. Ṣé mo ṣì ní size tí wọ́n máa ń béèrè ṣá? Yé! Ejò! Ejò ń bí báyìí. Ejò. Wọ́n ní rànwórànwó òkú kẹ̀kẹ́ sékósékó kéèbà òjò súnkẹlẹkẹlẹ mọ́rọ̀ ńjọ́ òṣùpá ti mú kọ́ta ni lára. Adífá fún òjìjí ẹni gbogbo wọn bá gbáyé ṣe òjìjí ẹni ní ṣe lẹ́nì ní ẹni bá a gbáyé ṣeré òjìjí ẹni ní ṣe lẹ́nì ní ẹni bá a gbáyé síbi òjìjí ẹni ní ṣe lẹ́nì ní ẹni. Lásùn njó lè ṣèrántí ọmọbìnrin kan tí ó ládéhùn bí ìgbà tó ṣe mọ́jẹ̀mọ́ pẹ̀lú ẹ̀. Ó ṣeé ṣe kó jẹ́ pé ìgbà tó wà léwe kọ́ mọ́ jẹ́sìn ọ̀yà kò rántí. Mo rántí dáadáa. Ẹ̀gbọ́n mi kẹ́dẹ̀ máa wo gbogbo ìgbà ni máa rántí ọmọbìnrin nítorí pé nǹkan má lè gbàgbé ni. Ṣùgbọ́n mi ò bá dá májẹ̀mú kankan nítorí ìgbà tí mo lọ ṣe àgùnbánirọ̀ ní gbogbo gbọ́nmi sí omi ò tó yìí ṣẹlẹ̀. Ìṣẹ̀dá tí mo jẹ́ kò lè jẹ́ kí èmi àti ẹ fẹ́ra. Ó ò ṣe jẹ́ ká máa bá ọ̀rẹ́ wa lọ
títí tí a fi máa parí àgùnbánirọ̀ tí oníkálukú dẹ̀ máa padà sí ibùdó ẹ̀. Babe, mo nífẹ̀ẹ́. O ò nífẹ̀ẹ́ mi nítorí pé o mọ̀ mí ló ṣe nífẹ̀ẹ́ mi. Tó o bá padà mọ orí ẹ̀dá tí mo jẹ́ o ò lè nífẹ̀ẹ́ mi. Irú ẹ̀dá wo gangan ló jẹ́? Mo fẹ́ mọ ẹ̀dá tó jẹ́ gangan. Wo àti kékeré bojú ewé dìbí ọmọ ọ̀dọ̀ àgbà. A dẹ̀ máa ń ṣọkọ dúdú, a máa ń ṣọkọ pupa nílé wa. Bàbá tó bí mi oníṣègùn tó gbójú tó mọ oyún ìgbín nínú kára wọn ni. Àti pé èmèrè wọ́n bélé ní ìyá tó bí mi lọ́mọ. Kí n tó wáyé ni ìyá àti bàbá mi ti mọ irú ẹ̀dá tí mo máa jẹ́. Jẹ́ kí n mọ irú ẹ̀dá tó jẹ́. Ṣé mèrè ayé ni àbó lọ́kọ ọ̀run? Jẹ́ kí n mọ I love you so much. Don't make a promise. Don't love me. I swear to Almighty God. Mo nífẹ̀ẹ́. Fi ẹ̀ hàn mi bébì. Jẹ́ kí n mọ èèyàn tó jẹ́. Ọmọ onígbìnrin ìròyìn mi. Bàbá mi dẹ̀ rí kò sí àìsàn tí wọ́n ti wò lójú mi rí. Okay, mo ti gbọ́. Bọ̀ síwájú ohun gbogbo, ṣé o lè ṣe àdéhùn fún mi? Àdéhùn? Yes. Pé tí mo bá padà fi ara mi hàn ẹ́, o ò ní dà mí. Tàbí kó o fi àléébù ara mi bú mi lọ́jọ́ tí mo bá ṣẹ̀ ẹ́. Or kó wá tú àṣírí mi síta fún gbogbo aráyé rí. Baby, mo fi ìfẹ́ tó wà lọ́kàn mi orí ṣèlérí fún ẹ pé mi ò ní dá ẹ láéláé. Ṣé o gbà mí gbọ́ àbó tó ní nǹkan mi tó fẹ́ kí n fi búra fún ẹ? All right. Dìde. Má bẹ̀rù. Má bẹ̀rù. Ṣátẹ̀lé nǹkan. Oh. Dúró, mo ń bọ̀. Bí ṣe mérè tèmi nìyẹn o, mo ṣe iná báyìí mi ò dúró gbọ́. Mo ń sá eré báyìí ẹsẹ̀ mi dẹ̀ ń kàn mí ní pàkọ́. Lásùn òjò ni ọ́. Ẹ̀gbọ́n mi òjò ejò lápè mo sọ pé èèyàn dọ̀bálẹ̀ ejò ẹ̀gbọ́n mi ejò lápè kí ènìyàn dẹ̀ di ejò láì ṣe fíìmù. Ẹbí ọmọbìnrin wọn ti sọ tẹ́lẹ̀ irú ẹ̀dá tó jẹ́ fún ọ. Èmi ò mọ̀ pé abara méjì ni o ṣé àwa pé rẹ̀ léjò máa wá súnmọ́. Àwọn tó ń wo yìí àwọn a máa dó ti àdéhùn dáadáa àwọn èsì àdéhùn. Ó ṣeéṣe kó jẹ́ pé tó o bá sá tó dúró bóyá lọ́rọ̀ tó fẹ́ bọ́ ọ sọ ni. Mo ti dúró de màá dúró rú ẹ̀ a ní nǹkan ejò ẹni ó ṣeé ṣe àbí kí lẹ́gbọ́n mi ń sọ lẹ́nu yìí ó ṣeé ṣe bíi ti báwo ejò tó yẹ pé orí ẹ̀ tó yìí á tó rí yín. Ó tó bẹ́ẹ̀ ọ̀dà lẹ́yìn èèyàn njó tí ẹ rìnnà ọ̀pàdé ẹ̀ rí àbọ̀ lálàá ọ̀pàdé ẹ̀ lójú oorun. pàápàá èmi pẹ̀lú òpàdé mọ́ láti gbà yẹn mi ò fojú mi ò fi gán ní ẹ̀mọ́ láti gbà yẹn mi ò rìnnà pàdé ẹ̀ lójú oorun ni o nínú àlá ni o àpàdé. jùdá lónìí ni kò ní dọ̀là nígbà bá débi tá à ń lọ gbogbo àṣírí tó fara pamọ́ yóò hàn sí mi àti ẹ̀. mo jẹ́rìí mo kárí. ẹ ṣeun o. ọ̀rọ̀ mi làbára àgbọ̀nà rẹ̀ gùn àtúrẹ̀ tí ò sùn sí àwòdà àti kàró bọ́ba ṣe rí ní owó iwájú ọpọ́n ọgbọ́ awo ni ẹ̀yìn ọpọ́n ọgbọ́ awo alùmúlọ́tún ọlọ́kànrà ló sí ààrẹ ọpọ́n ẹ̀tọ́ ọ̀run ilẹ̀ ọgbọ́ má fi rere pé bí o má fi bí pé rere o má fòrò lò fọ́hùn awo ní òmí lọ́gbẹ́rẹ́ bọ́ba ṣe rí ní owó fún mi o wàá lò gírí ta.
lásùn. Ẹ̀gbọ́n mi. Orí báyìí. Ifá tọ ọkọ̀ lẹ́ǹ kéke tí wọ́n ṣẹ́ fún ọtọ ọkọ̀ tó ṣe. Orí ẹ̀ là padà sí báyìí o. Ó ti yá. Tó bá jọ̀hún ló máa sọ́ọ̀fù gbogbo òṣòro yìí. Ẹ̀gbọ́n mi ó ti yá, ẹ bá ń gbé. Má gbé. Ọ̀rọ̀ mi làbára gbọ́dọ̀ rẹ̀. Bàbá ẹlẹ́sìn ọyún. Tó Ifá orí mi rèé o. Ifá orí mi rèé o. Àtúrò ẹni tí ò sún sí bàbá ẹlẹ́sìn ọyún. Bọ̀rọ̀ lásán. Gbogbo tí ń wù yìí ń bó láàgbé ká. Ẹ làhàn mi o. Àwo ni yín èmi lọ gbèrè. Ó bá ṣe lè kedere báyìí lẹ́yìn. Ifá orí mi rèé o. Ifá orí mi rèé o. Lásán. Ẹ̀gbọ́n mi. Àdúpẹ́ bọ̀. Àdúpẹ́ bọ̀. Àdúpẹ́ bọ̀. Kò ní sí ṣòro. Àṣẹ. Mo fẹ́ bi ọ́ ní ìbéèrè kan. Ṣé kìí ṣe pé ìwọ àtọmọbìnrin yìí ẹ ti jọ ṣe bí lọ́kọláya láàrin ara yín rí? Ẹ̀gbọ́n mi, lájọṣepọ̀ pẹ̀lú ta ni? Ṣé ẹ̀gbọ́n nǹkan tí mò ń sọ yìí ni? Èmi pẹ̀lú òjò lájọṣepọ̀. Ṣé fẹ́ gbọ́? Láti ìgbà tó ti dejò yẹn, èmi pẹ̀lú ẹ̀ àfojú yìí àfikúra wa láti ìgbà náà. Kò burú. Bọ́ bá níbi tó sá sí Ifá ọ̀làyé wa fọkàn balẹ̀. Tó akọni lọ́rọ̀ bí iye kan ni. Òdìdí tí ti rí ìlémèrè. Kó rí ìlémèrè mọ́ bàa bàjẹ́. Ifá ti gbára létí gbára oko. Wájú ọpọ́n ọgbọ́ ẹ̀yìn ọpọ́n ọgbọ́ olùmọ̀lọ́tún ọlọ́kọ̀ọ́rọ̀ ló sí. Àárín ọpọ́n ìtọ́rù ilẹ̀ ọgbọ́ alùkìrìtà. Bá fẹ́ mọ lójú àrí náà. Bàbá bomọ lẹ́sìn àárín wàṣàwàṣà. Àbùdá ti kàró. Ṣé bí mo wí fún ẹ, mo ní ìkà ni àwọn ọmọ adáríhun olóòfẹ́ bá wọn gbé. Ṣé ìwọ náà ti rí nǹkan tó ṣẹlẹ̀ báyìí? Lásùnkàn mi nífẹ̀ẹ́ mi, ó dẹ̀ ti bá mi dá májẹ̀mú, àwa ara mi torí ló dẹ́rù bà á. Irú ìfẹ́ wo ni ọmọ adáríhun fẹ́ ní síwọ ejò? Ìkà ni wọ́n máa ń pè wá. Bẹ́ẹ̀ wọn ò mọ̀ pé bó ṣe rí nínú ìran wọn, bẹ́ẹ̀ náà ló rí nínú ìran àwa àfàyàfà. Ọ̀nà wo ni Lásùnkàn mi máa fi mú ìlérí ẹ̀ṣẹ̀ báyìí o? Mo dẹ̀ wọ́n ọ̀nà ẹ̀kú tó make promise o. But ṣé o ò gbàgbé pé wà tí ẹ ò jọ dọ́gba mọ́ báyìí? Ìwọ mà ti kú. Mo máa wá inú ẹnìkan fara pamọ́ sí. Ìyẹn náà dà. Èmi ti fẹ́ máa lọ. Ìgbà wo ni ká wá máa retí ẹ báyìí? Ó dàbíi pé mò ń gbóòórùn aláboyún kan ní àgbègbè mi. Kí ló wá fẹ́ ṣe? Mo ń bọ̀. Ọdẹ má pa mí, ọdẹ má pa mí. Ta ni? Ta ló fẹ́ fàbógun lé ya? Èmi ni o. Ọlọ́run ní jẹ́ mi ni. Ẹ ní màsìkò tẹ́ mọ̀ kọlẹ̀kùn. Èèyàn sùn ẹ tẹ́ ẹ dárò mọ́ mi lójú. Ẹ̀wọ̀ ẹ̀ ṣílẹ̀kùn. Ẹjọ́ yín ti pọ̀ jù. Ẹ̀yin ni. Ṣé mo bá wọn lé? Ẹ wàá bá wọn ṣùgbọ́n tẹ́ ẹ bá lè ní sùúrù díẹ̀ fún wọn. Ẹ wò, màá dúró. Ẹ dùn o. Ẹ má bọ̀ nílé. Ẹ ra o. Ṣé wọ́n ṣí sitting room sílẹ̀? Ṣé sitting room? Ẹ jẹ́ wá bá ẹ wò. Orí látàárọ̀ wọn ti pin ni. Ẹ lọ bá mi wọ ẹjọ́. Kí ló mú yín?
kò tiẹ̀ ẹ ṣáà lọ bá mi. ẹ wò ẹ ra máa bọ̀ ẹ máa tẹ̀ kẹ́jẹ́kẹ́jẹ́ ẹ máa tẹ̀ kẹ́jẹ́kẹ́jẹ́. Kí ló dé? Lásùn. Ẹ̀gbọ́n mi ẹ̀ ń dẹ́rù bà mí. Kí ló ṣẹlẹ̀? Ọmọ tí kò bá rẹ̀. Lọ́nà wo? Ọmọbìnrin tí mò ń wí yìí àkàtà rẹ ló wà tòsí rẹ ní gbé. Tòsí ta ni? Nínú estate wa ń bí. Èṣù ló wọn jókòó ní ọ̀sáyé bó ṣe góńgórí imú rẹ kò ní jókòó bẹ́ẹ̀ mo ní tòsí rẹ ló wà tòsí rẹ báyìí. Ẹ̀mi ò tó já yín níyàn ẹ jẹ́ bá ń béèrè lọ́wọ́ ẹ̀ kí ni nǹkan tó ń wá mi kiri fún kí ni mo rà ń gbẹ̀ kí ló ń wá kó fi mí sílẹ̀ ìṣòro yìí pọ̀ ó ń dà mí láàmú ẹ̀gbọ́n mi mo mọ nǹkan tí mo sọ ó yọ mí lẹ́nu ẹ bá ń béèrè kí ni nǹkan náà tó ń wá mi kiri fún. Bí wọ ọba ní tó fẹ́ gbà lọ ẹ òun ní tó fẹ́ gbà lọ rẹ o. Ẹ bá mi sọ fún kó yọ̀ǹda mi wàhálà yìí pọ̀. A jẹ́ pé ọgbọ́n ò ní tán kún àgbà àádọ́gbọ́n mi ni. Àádọ́gbọ́n mi. Ọgbọ́n ni kẹ́ bá ń dá. Wọ́kàdà. Ẹ̀gbọ́n mi ẹ má jà lọ ifá tẹ fẹ́ gbé fún mi. Ṣé bá ni wọ́n gbé fún ọ? Ifá tó dé díẹ̀ rí láti gbé ìwé kó tó di pé á tiẹ̀ gbé fún ọ àkọ́kọ́ wẹ̀ yóò gbé wúrẹ́ yóò gbàgbọ́ gàgàrà yóò gba ẹlẹ́dẹ̀ káró lè bá a di ọ. Ndé. Ọ̀dà gbogbo ẹ̀ ní ń sọ. That snake girl, ooh, with a long thin reptiles without legs. It has a jaws that is capable of consideration, extension, and to bite. Obìnrin ejò olóró. She is capable of consideration, extension. Ejò. Ẹ gbà mí o. Wojú mi. Ẹ gbà mí tèmi bá mi o. Fáyọ̀. Ó yá dá mi lóhùn. Fáyọ̀. Ẹ gbà mí o. Kí ló ṣẹlẹ̀? Kí ló dé? Fọlárìn Lásùn ń bọ̀ ejò ẹ má gbé ìjà gbọ́dọ̀ jáde Lásùn sórí ibi tó o bá gbèsè ayé ẹ̀ dé báyìí ìwọ dídí ọmọ tá a bí lọ́jẹ̀ tó o máa wo awù ejò ọmọ èrè lápá níwà ń pa ọlọ́mọ èmi láàṣì báyìí ọmọ tí bí tó ní túláàsì wọ lò wọ́n fẹ́ sọ ọmọ lè yẹ ọmọ bẹ ọyá àfìrà. ẹ̀dùn náà ẹ dákẹ́ Lásùn ẹ̀sùn ẹ̀yìn jẹ́ ìwọ ènìyàn mẹ́rẹ̀ lápá ọmọ agbẹnú ọkẹsẹbọ nínú ọdẹ yìí kí wọ́n rà lọ ẹ̀ kí ni ẹ gbà lọ́wọ́ rẹ tó jẹ́ pé ọmọ wọn lọ ń pa kí ni ẹ ṣe fún ọ irú ẹ̀ṣẹ̀ wo ni ẹ sì ọ. àṣeyàn ni ọ ọfà ọba ọ lónìí ibi mo sọ bẹ́ẹ̀ fún ọ ọfà ọba ọ. àbórí ẹ snake ejò ni o snake ejò.
Mo sí géètì. Èmi náà lẹ tún ní kí n máa gbálẹ̀. Èmi náà lẹ tún ní kí n máa gẹrí fún kókó. Tó ti yé yín, yìí sì sọ pé n lè ṣe. Ìtẹ́ wá gbélé ń lórí tó wá burú jù ní observer. Observer ìwárẹ̀. Tẹ́ ẹ mọ̀ pé ní kí n máa nọ́tìsì. Kí n máa fọkàn sí. Pé gbogbo ẹni ò ṣe sọ̀hún. Mi ò gbọ́ English, sọ Yorùbá. Observer. Sórí ẹ pé ṣá. Mo ní o sọ Yorùbá tó gbọ́. Dada. Àmójútó àti ìfọkànsí àti sítí tí ẹni kí n mọ̀ ṣe ni mo fẹ́ ṣe yín létí ìyún lọ observer. Observe mi rèé o so ti yín. Ẹ wo ego tó yẹ bá mi escape ń jọyún tí ego lọ́wọ́ bí tẹ̀yìn ẹ̀bọn mọ́ so ti yín. Mo wá lọ mú igi tẹ́ ní kí n kárí ejò kí n kárí rẹ̀ out pé kí n lọ gbé sọnù. Mo sì mú igi pé kí n lọ gbé ejò. Ẹ jẹ́ mọ̀ pé nígbà àwọn èdè bíi ejò tẹ́ ẹ pa sí. Èyí màá bẹ jẹ́ mọ́. Mo fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé ejò tí mo kọ́ tẹ́ ẹ pa ọ́ kí ẹ ṣe jù lásán. Ó tún ẹ bẹ́ẹ̀ ó rí i pé àìníṣẹ́ ń dẹ̀ láàmú. Tíṣẹ́ bá kẹ́ ẹ lára ó ní máa ṣe wútùwútù níwájú mi bí. Ẹ̀yẹ́ bẹ́ẹ̀ ejò yẹn ò ń ṣe kí ni. You are very stupid. So ìtorí ẹ̀ ló ṣe fi ibi tí iṣẹ́ wà tó fi wá ń bọ̀ àbá mi bí. Ìbátá ẹ̀yìn ìjọ náà lẹ́ẹ̀ fi mọ̀ pé ijó lásán pọ̀ èmi gan bá pò ó. Èèyàn kan ló ń kan géètì yẹn lọ sí géètì. Ọ̀dà bá a wí fọ́mọ ẹni agbọ́ orí ọ̀kẹ́rẹ́ kòkó láwo kò sí wèrè torí kì í ṣe kò lásán mọ́rù tún tí mo ti pa kó tó di pé yóò kẹ́ pé bọ̀. Ẹ bá lẹ bàtà ìgò bàtà ọ̀dà wájú o. Èèyàn kọ̀ọ̀kan yọkọ̀ orúkọ rù. Tàní bẹ́ẹ̀ etí yín ní gbọ́ méjì o. Wọ́n ní ọmọ yín sọ pé ara tóun ti yá pé ká má gbé tẹ̀mọ́. Nǹkan tó sọ fún mi àti. Ló wá papòdà. Àǹfààní tí adẹ́dà fún pé kó lọ lo ìṣẹ̀mí ẹ̀ tó kù ló fi ń jọmọ tí yín. No. Doctor. Báwo ni ẹ ṣe máa possible, doctor? Ṣé nǹkan tẹ̀tẹ̀ ń sọ fún mi? Are you sure about it? Ẹ má wá surprised. Oníṣègùn ni mí. Àti oníṣègùn òyìnbó àti oníṣègùn ìbílẹ̀ ìmọ̀ àtẹ̀kọ́ tá a kọ́ òun ló sọ wá di oníṣègùn. Now bá ṣe sọ lọ tẹ́ bá really nífẹ̀ẹ́ ìdílé wúmá yẹn ẹ sọ fún wọn pé wọn tí rọmọ bí o. Bẹ́ẹ̀ni kò tí rọmọ bí. Bẹ́ẹ̀ni because at any time lọmọ yẹn lè lọ a lè ní pé ó lè pẹ́ kó yá ká ní kó yá kó pẹ́ ó lè jẹ́sìn ó lè jẹ́ ogún ọdún from now. Jínù ni táwa ń pè ní àlejò kì í ṣọmọ lásán. Rẹ̀ ní lákùn tẹ̀lé nìkan ó jẹ́ ṣàánú mi ìwọ tó jẹ́ pé ọ̀rọ̀ ẹnu ẹ̀wọ̀n ó ju orú ejò lọ ká má tí wàá sọ ìbínú ẹ má ṣe bó ṣe tó jọ̀ọ́ mo bẹ̀ ẹ́ ni ọkùnrin àbí àwọn ọmọ mi lára àbínú mo bẹ̀ ẹ́ ni.
mo ti gbà láti fẹ́ nítorí pé mo ti wá rí gbangba pé èmi fúnra mi ni mo ń ṣera mi èèyàn kọ̀ọ̀kan ṣe mí mo ti ṣetán láti fẹ́. mo ń dá yín lóhùn. láfún ẹ̀gbọ́n mi. olójú ayé ẹ̀ báyìí. arábìnrin ọmọ tó ń wò yìí ọmọ rẹ tó bí gangan tó dèjèlé lórí òun wò. ẹ ṣeun ẹ ṣe nǹkan yóò ní bàjẹ́. ọmọ ṣe mọ̀mí ọkọ mi ṣé dáàdì ni mo máa fẹ́ ni. Rẹ̀mí wọ́n ti kádàrá ẹ yàn nìyẹn ìwọ fúnra ẹ gan ètò ohun ìfẹ́ yẹn kí gbogbo ọ̀rọ̀ yìí kò lè níyànjú. The snake girl, ooh, with a long thin reptiles without legs. It has a jaws that is capable of consideration, extension, and to bite. Obìnrin ejò olóró. She is capable of consideration, extension, and to bite. Ó lè gé èèyàn jẹ. It can bite. Ó lè pànìyàn. It can bite. Ejò olóró. It can bite. Obìnrin ejò. It can bite. The snake girl with a long thin reptiles without legs.